Hallelujah. Ẹ káàárọ̀ o, a kú ọjọ́ òní, a kú ojúmọ́, a kú ọjọ́ Olúwa. Òní ní ọjọ́ ìsinmi, ọjọ́ Olúwa Sunday. Ọjọ́ kejìlá nínú oṣù keje ọdún tí a wà nínú rẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mójú wa rọ́jọ́ òní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ láti wà láyé, láti wà láàyè rere. A sì kí wa káàbọ̀ sí inú ìsìn ọ̀wọ̀ yìí lórí afọ́nrán yìí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìṣe wa lọ́sọ̀ọ̀sẹ̀. Ní gbogbo tá a bá wà lágbàáyé mo fẹ́ ká ké sí àwọn èèyàn wa nítòsí lọ́nà jíjì, ká ké sí gbogbo àwọn ènìyàn pàápàá àwọn ọmọ ọjọ́ tó ń bẹ nítòsí wa. Pé ìṣọ̀wọ́ ti bẹ̀rẹ̀ lédè Yorùbá, àwọn ará Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe tiwọn sẹ́yìn. Ìsìn kejì rèé, ìsìn sì ti bẹ̀rẹ̀ lédè Yorùbá. Kí gbogbo wa parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa, ká mọyì Olúwa, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kájọ mọ tọ́lọ́run ní fún wa lónìí, pàápàá kájọ jẹ́ alábàápín nínú ìyanu àti ohun ńlá tọ́lọ́run fẹ́ ṣe fún wa lónìí lọ́kàn ìjọ̀kan. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa fi ọpẹ́ wọlé. Ọpẹ́ làkọ́kọ́ nínú ohun gbogbo. Bẹ́ẹ̀ ni mo máa ń sọ ní gbogbo ìgbà. Ọpẹ́ làkọ́kọ́. Ọpẹ́ náà ni àṣekágbá. Òun la fi ṣàkọ́kọ́, òun náà sì ni a fi ṣe àṣekágbá ohun gbogbo tí a bá ń ṣe níwájú Olúwa. Mo fẹ́ ká fọpẹ́ wọlé. Ó tó ọ̀rọ̀ ayé wa tó láti fún Ọlọ́run lọ́pẹ́. Ọ̀rọ̀ ayé wa tó láti fún Ọlọ́run níyìn. Ọ̀rọ̀ ayé wa tó láti fún Ọlọ́run lógo. Ká júbà rẹ̀, ká jọ́sìn sí, ká sọ fún kó ṣe pàmòrè, ká sọ pàmòrè, ká sọ bí aláṣeyọrí Yínká ọmọ aláṣeyọrí ṣe sọ wípé Olúwa o, mo mọ̀rẹ́. Ìwọ náà sọ fọ́lọ́run pé o mọ̀rẹ́. Sọ fún pé o mọ̀rẹ́. Sọ fún pé o mọ̀rẹ́ pé ó ṣe wípé ibi tó bá ẹ dé lónìí o mọ̀rẹ́, wípé ibi tó ti mú ọ bọ̀, wípé o dúpẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹgbẹ́ wa ló ti lọ. Àwa tá a wà láyé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àmọ́ ṣe ju àwọn tó ti lọ lọ. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ wa ní ipò tó wà kò bójú, ipò tó wà ò bójú mu. Ìwọ tó wà nípò tó wà yẹn tó ìláwáwí kan tàbí tó ní ìkùnsínú kan, nítorí pé o mọ ìyórí Olúwa ni, o mọ ìyọlá Ọlọ́run. Mo fẹ́ kó o dúpẹ́. Kò sí lábẹ́ bó ti wù kó rí ipòkípò tó lè wà. Bẹ́ẹ̀ ni àyè ọpẹ́ yọ ń bẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kò bàjẹ́ bọ́tà ṣe fẹ́ kó bàjẹ́. Bẹ́ẹ̀ ni kò dàrú bọ́tà ṣe fẹ́ kó dàrú. Ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Rú gbogbo ọkàn rẹ sókè. Rú gbogbo ìmoore tó ń bẹ nínú rẹ rú sókè. Kò sọ fọ́lọ́run pé o ṣé. Sọ Ọlọ́run bàbá mi o ṣeun. Ọlọ́run olùrànlọ́wọ́ mi o ṣeun. Ọlọ́run ẹlẹ́dàá mi o ṣeun. Ọlọ́run mo dúpẹ́ mo yìn ọ́ fún orí ọ̀fẹ́ yìí. Mo dúpẹ́ mo yìn ọ́. Wọ́n náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lórí ọkọ rẹ o. Ọkọ rẹ yẹn tó rò bí àpótí lówó bí Dangote ojú ló pẹ́ sí. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àlàbálẹ̀ alébèlú kòtò fẹ̀lẹ̀ kàtà. Dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn ọmọ rẹ. Bóyá Ọlọ́run ti yọ̀ǹda fún ọ àbí oyin wojú Olúwa fọ́mọ ni. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò sóhun tá a fẹ́ jẹ́ láyé, kò sóhun tá a fẹ́ dà láyé tó ṣẹ̀yìn Ọlọ́run. Ohun tó bá tí ì fún ọ kò ní bí ọ. Má dá ara rẹ lágara, má yọra rẹ lẹ́nu. Ohun tó bá tí ì fún ọ kò ní bí ọ. Ṣùgbọ́n bó bá fẹ́ lómi á fún wọn náà. Ìfẹ́ rẹ̀ sí wa ò lópin, kò sì lẹ́gbẹ́. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Dúpẹ́ lórí ọkọ, dúpẹ́ lórí aya, dúpẹ́ lórí àwọn ọmọ, dúpẹ́ lórí àwọn òbí, dúpẹ́ lórí àwọn ẹ̀gbọ́n àti àbúrò. Mo máa ń sọ fún gbogbo ènìyàn, ẹbí jẹ́ májẹ̀mú Ọlọ́run. Kò sẹ́ni tó mú ẹbí wáyé. Ọlọ́run ló dá wa sínú ẹbí fún ara rẹ̀. O lè dáyé kó ní pé o fẹ́ lọ máa yan ẹbí fún ara rẹ̀. Ọlọ́run ló yàn wọ́n. Ọlọ́run ló fẹ́ bàbá, ló fẹ́ ní màmá, ló fẹ́ lẹ́gbọ̀n, ló fẹ́ lábúrò. Ìpinnu Ọlọ́run ni ló dá gbogbo wa síbi tó dá wa sí. Kò sí ní ta fẹ́ ṣe sí. Nínú ìpinnu rẹ̀ lètò rẹ̀ wà. Nínú ètò rẹ̀ làyànmọ́ wà. Nínú àyànmọ́ lògo sì wà. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ni ìyàn wà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó bá wà. Sọ fọ́lọ́run pé ó ṣe. Ọ̀pọ̀ nínú wa lónìí nítorí ibi tó dá wa sí lọ́lọ́run fi ń gbà wá o. Ọlá bàtà ló mòdó sàn. Ọlá bàbá ní mọ́mọ́ yọ. Bẹ́ẹ̀ ni ẹnìkan já wa dé o. Kò sí bẹ́ẹ̀ nìkan ṣe lè já wa dé o. Bẹ́ẹ̀ ni ẹnìkan sì ń dá tán. Kò sẹ́ni tó lè dá tán. O lè mọ̀ ṣe títí kò dá tán o. Kò sí lábẹ́ bó ti wù kó rí o. Ọlọ́run nìkan ni ẹni dáadáa. Òun ni Jésù ṣe sọ pé ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi tí ń bẹ lọ́run. Ọlọ́run nìkan lẹni rere. Òun náà ló mú gbogbo wa ṣe dáadáa. Lórílẹ̀-èdè àgbáyé. Dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa. Sọ fún kó ṣe. Sọ fún kó mọ̀rẹ́. Sọ fún kó ṣe. Sọ fún kó mọ̀rẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ọrọ̀ ajé ẹ yẹn, lórí okòwò rẹ yẹn, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Òun náà la sọ di ńlá. Ìwé mọ́ sọ pé agbo kékeré kó má ṣe bẹ̀rù, ìfẹ́ ẹnu ti bàbá láti sọ di ńlá. Agbo kékeré, bí wọ́n náà bá lágbo kékeré gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́, ó bá lágbo kékeré gẹ́gẹ́ bí ọ̀nà okòwò ẹ, ó bá lágbo kékeré gẹ́gẹ́ bí ohun tó gbára lé láti máa ṣe, gẹ́gẹ́ bí ohun tí ó mú oúnjẹ wá fún ẹ, tó mú wá fún ẹ. Ìwé mọ́ sọ pé má ṣe bẹ̀rù, ìfẹ́ ẹnu Ọlọ́run láti sọ di ńlá. Bẹ́ẹ̀ ni gbogbo kò sóhun tó bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí irúgbìn, tó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí irúgbìn kékeré tí ò ní di ńlá, níwọ̀n gbà tí ò fi Ọlọ́run sílẹ̀, níwọ̀n gbà tó wà lábẹ́ àkóso àti ìkáwọ́ Ọlọ́run yóò di ńlá. Torí Ọlọ́run wa Ọlọ́run ńlá ni, gbogbo ohun tó bá ń ṣe ló máa di ńlá ṣáá ni. Kò sígbà tọ́lọ́run ṣe nǹkan kékeré rí. Bó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tí ò mọ obìnrin rí, tó mọkùnrin rí, tó mú kí Jésù gbabẹ̀ jáde lọ́wọ́ ọmọge, tí ò wúndíá, tí ò mọ obìnrin, tí ò mọ ọkùnrin rí, tó jẹ́ kí ọmọ kó jáde kékeré, tó sì di Jésù tí gbogbo wa ń pè lónìí, tó di Jésù olùgbàlà, tó di Ọlọ́run tó fi ara wọ aṣọ láti wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo wa, láti wá jíǹde fún wa ká lè rí ìgbàlà, ká lè rí ìlàjà pẹ̀lú àwa àti Ọlọ́run. Kò sóhun tọ́lọ́run ṣe láyé tí ò ní di ńlá o. Kò sóhun tọ́lọ́run bẹ̀rẹ̀, kò sí bó tilẹ̀ kó dàbí kó kéré tí ò ní di ńlá. Ojú ló pẹ́ sí, ojú ló pẹ́ sí. Àwọn èèyàn kọ ìwé nígbà tó wà lọ́gbà ẹ̀wọ̀n nítorí ìhìnrere. Wọ́n kọ ìwé sí àwọn ìjọ tí wọn tiẹ̀ lírètí àti mọ̀ bóyá ìwé débẹ̀, àbí wọ́n máa ka ìwé yẹn, àbí wọ́n á tiẹ̀ mú tán sọ sínú ìwé yẹn lò. Ó di Bíbélì lónìí o. Kò sí tọ́lọ́run bẹ̀rẹ̀ tí ò ní di ńlá o, àbí tí ò bá tọ́lọ́run tó bẹ̀rẹ̀ rẹ̀. Alẹ́ lílá ká tó bẹ̀lẹ̀ gẹ̀dẹ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Yín dáadáa, yín dáadáa. Bó o lówó lánàá wa lówó lónìí, bó o tí ì nílé wa ní lọ́la, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kò sóhun tí o fẹ́ tọ́lọ́run ní pàpà ṣe fún ọ níwọ̀n ìgbà tó fi sílẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìpinnu Olúwa, ètò Olúwa ló máa ń dàbí wípé àyànmọ́ ó yàtọ̀ sí àyànmọ́. Ó ló máa ń dàbí pé orí yàtọ̀ sórí. Ó ló máa ń dàbí pé àdúrà tó gbà fẹ́ nìkan ó ṣe díẹ̀ fẹ́ lòmíì, nítorí ètò Ọlọ́run ni, nítorí ìpinnu Ọlọ́run, nítorí pé gbogbo wa la mọ̀ wípé ìfẹ́ Ọlọ́run fún gbogbo wa bákan náà ni. Ọlọ́run kì í ṣojú ṣáájú ẹnikẹ́ni nínú ìfẹ́ rẹ̀, nínú bó ṣe ń bá gbogbo wa lò, nínú ìbálòpọ̀ àti ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run. Kì í ṣe ojúṣàájú ẹnikẹ́ni o. Bẹ́ẹ̀ ni, nítorí náà ó fẹ́ gbogbo wa bí a bá ṣe fẹ́, ó súnmọ́ wa bí a bá ṣe súnmọ́. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Sọ fún pé ó ṣe é, fún ìyanu tó máa fi fún wa lónìí, fún gbogbo tó fẹ́ bá wa sọ lónìí, àti gbogbo àṣẹ tá a jáde sínú ìlàkàkà wa àti ìlàkọjá wa lónìí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó máa bá mi pàdé lórí òkè yìí. Kò sígbà tá a kójọpọ̀ lórúkọ Olúwa, níwájú Olúwa, ní gbogbo àgbáyé tá a wà, tọ́lọ́run ò ṣe ìyanu, tí ò ṣe ribiribi, tí ò ṣe bẹ́ẹ̀ níwájú wa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó máa ń tún ayé ṣe náà ló wá bá o. Ọlọ́run tó ń ran ẹ̀dá lọ́wọ́ náà ló wá bá o. Ọlọ́run tó ń ṣàkóso nínú gbogbo ìrírí ènìyàn náà ló wá bá o. Òun nìkan ló lè yí ìtàn ayé rẹ padà. Òun náà ló wá bá o. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa. Olúwa ó ṣé, Ọlọ́run bàbá ó ṣé, Ọlọ́run ọmọ ó ṣé, Ọlọ́run ẹ̀mọ́ ó ṣé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún wa lónìí láti pàdé, láti parapọ̀, láti wá jọ́sìn papọ̀ sí ọ lórí òkè yìí, lórí pẹpẹ yìí, lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí. Ọlọ́run ó ṣe àyàn, ó ṣe àyàn. A dúpẹ́ lórí gbogbo ènìyàn tó ń bẹ lágbàáyé, tó jẹ́ ọmọ ọjọ́ pẹ̀lú wa, tí gbogbo àjọ ń kóra wa jọ lórí òkè yìí. Ní gbogbo ìgbà tá àǹfààní ẹ̀ bá ti yọ fún wa, tájọ ń kóra wa jọ láti ké pè ọ́, láti jọ́sìn sí ọ, láti fi ìfẹ́ wa hàn sí ọ. A dúpẹ́ àyàn, a dúpẹ́ àyàn. Tọkàntọkàn la fi dúpẹ́. Gbogbo ohun tó wà nínú wa la fi dúpẹ́. A dúpẹ́ lórí ọkùnrin, a dúpẹ́ lórí obìnrin, a dúpẹ́ lórí wúndí, a dúpẹ́ lórí adélébọ̀, a dúpẹ́ lórí ọ̀sán, a dúpẹ́ lórí gbogbo ènìyàn, a dúpẹ́ lórí àwọn ọmọdé, a dúpẹ́ lórí àwọn arúgbó àárín wa, a dúpẹ́ lórí àwọn àgbàlagbà, a dúpẹ́ lórí gbogbo ènìyàn lákọlábo ní gbogbo tó wà lágbàáyé. Olúwa dúpẹ́, a dúpẹ́ àyàn, a dúpẹ́ àyàn fún àwọn ìdáhùn tó ti yọ̀ǹda, fún àwọn ìdáhùn tó máa yọ̀ǹda lónìí, fún àwọn ìdáhùn tó ti ṣètò ọjọ́ tó yọ̀ǹda wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ. Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká mi ẹ̀ kó lárinrin dáadáa. Jésù Kristi Olúwa wa, àmín. Lónìí a máa ṣe àṣekágbá ohun tí a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ ìwà mímọ́, àṣírí ìjìnlẹ̀ ìwà mímọ́. Bí ìwà mímọ́ ṣe jẹ́ ohun tó nípọn níwájú Olúwa, bí ìwà mímọ́ sì ṣe jẹ́ ohun tó nípọn náà fún àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ohun la fẹ́ ṣe àṣekágbá lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, nípa ìmísí ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ó ti fi sí wa lọ́kàn láti sọ nípa rẹ̀ lónìí. Mo fẹ́ ká mọ̀ pé òní tá a wà nínú ìsìn yìí, ohun kan tá a máa mú lọlé ni wípé ìwà mímọ́ jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe. Àtọ̀runwá,
bẹ́ẹ̀ ni ojúṣe wa sí Ọlọ́run ní ìwà mímọ́. Ohun àìgbọ́dọ̀ má ṣe àtọ̀runwá sì ni. Kò sí lábẹ́ bó ti wò kó rí bí àwọn àgbàlagbà tó jẹ́ àwọn àgbàlagbà ní ilẹ̀ káàrọ̀ òjìrè wọ́n á sọ wípé a ò lè mọ̀ rìn, kò sí bí èèyàn ṣe lè mọ̀ rìn kó rí mami. Bàbá wò nínú ti ara òótọ́ ni, kò sí bí èèyàn ṣe lè mọ̀ rìn kó rí mami torí bó bá ṣe lórí ẹ̀ àmì ò ṣáà lè di bí rọ́bọ̀tì kó rí ẹrí kó rí gbọ́ọ̀rọ̀ kó rí sọ̀rọ̀ ìrọ́ ó bá rìn eré rẹ̀ àmì. Àmọ́ nígbà tí a bá ń sọ nípa àṣírí ìjìnlẹ̀ ìwà mímọ́, ìwà mímọ́ ò fàyè lẹ̀ fún ségesège. Ìwà mímọ́ ò fàyè lẹ̀ fún bákúbájí o. Ìwà mímọ́ ò sì fàyè lẹ̀ fún ó tutù ó gbóná irọ́ ìkan ló máa mú o, tó bá máa gbóná wá gbóná, tó bá máa tutù wá tutù. Ìwà mímọ́ ò fàyè lẹ̀ fún òṣàkàṣoko òṣokòṣàkà, kò fàyè lẹ̀ fún ó jọ gàté kò jọ gàté ó fi ẹsẹ̀ méjèèjì tiro. Ìwà mímọ́ ò fàyè lẹ̀ fún yẹn o. Sàn láàrin òun lọ̀rọ̀ wà mímọ́ o. Sàn láàrin tó bá máa rìn lọ́nà ìyè tóóró ni o ò lè mú nǹkan mìíràn dání o. Ó máa tẹ̀lé olùṣọ́ àgùntàn ńlá rẹ tó ń darí rẹ tóóró lọ́nà ìyè o. Ìwọ àti olùṣọ́ àgùntàn rẹ ni o. O ní ìpinnu kan láti ṣe ju pé kó tẹ̀lé olùṣọ́ àgùntàn rẹ lọ. O ní ohun kan ṣe ju pé kó farajìn fún olùṣọ́ àgùntàn ńlá rẹ lọ tó ń darí rẹ lọ. Tóóró lọ́nà ìyè o, kò ń ṣe gbòòrò. O lè kẹ́rù kankan dání wọn bí ẹlẹ́rù o. Kò sí ẹrù kan tó fẹ́ kó wọ ọ̀run tó ṣe fojú rí o. Kò sí ohun tó ṣe fojú rí tó máa kó wọ ọ̀run o. Gbogbo iṣẹ́ ọwọ́ rẹ tó fẹ́ kó wọ ọ̀run yẹn àwọn èso ọkọ̀ rẹ àti ẹ̀mí rẹ ni o. Àwọn tí ò ṣe fojú rí ni àwọn bó ṣe bá Ọlọ́run ṣe sí, bó sì ti bá èèyàn ṣe sí nítorí pé o fẹ́ràn Ọlọ́run. Òun ní ẹrù tán béèrè lọ́wọ́ rẹ̀ kì í ṣe ohun tá a fojú rí o, ohun tí a kì í fojú rí ni o. Sàn láàrin tóóró ní ọ̀nà ìyè, nítorí ohun àìgbọ́dọ̀ má ṣe àtọ̀runwá òun ni ìwà mímọ́ jẹ́. Òun ni ohun tá a máa tẹnumọ́ lónìí. Ọlọ́run gbogbo àgbáyé àjúbà agbé ọ̀gá ìwọ Ọlọ́run bàbá wa. Ìwọ ni Ọlọ́run tó ti wà káyé tó wà, ìwọ Ọlọ́run tí ó máa wà nígbà tí ayé ò ní sí mọ́. Ẹlẹ́dàá bàbá olùrànlọ́wọ́ tó tọ́ gbogbo ènìyàn. O ṣé. Pàápàá orí ọ̀fẹ́ tó fún wa láti bára wa sọ̀rọ̀ rẹ lónìí. Gbogbo àwọn ènìyàn kan ló fún lórí ọ̀fẹ́ ìṣùgbọ́n ó fà wá. Adúpẹ́ àmọ̀rírì Ọlọ́run ṣé o mọ̀ pé mo mọ rírì láti inú ọkàn mi wá. Orí ọ̀fẹ́ tó fún mi láti wà lára àwọn tó pè tó sì yàn láti lè máa sọ ọ̀rọ̀ rẹ jáde. Ọlọ́run ṣé gba ọpẹ́ wa, gba ẹ̀yìn wa fún ohun tó ṣe fún gbogbo ènìyàn tó ń bẹ lórí òkè yìí, tó ń bẹ lórí pẹpẹ yìí, fún ohun tó ṣe fún gbogbo ènìyàn tó bá ọ pàdé lórí òkè yìí lákòókò yìí. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Nínú gbogbo ohun tá a ṣe lónìí, ẹ̀mí mímọ́ fohùn àṣẹ jáde, fohùn agbára jáde. Ẹ̀mí mímọ́ bá gbogbo ènìyàn pàdé, àwọn tí yóò gbọ́ wa nísinsìnyí, àwọn tó darapọ̀ mọ́ ìpàdé yìí nísinsìnyí, àti àwọn tí ó padà darapọ̀ mọ́ ìpàdé yìí àti ìsìn nísinsìnyí. Bá wa pàdé, jẹ́ kí ògo rẹ ó farahàn, jẹ́ kí agbára rẹ ó farahàn, jẹ́ kí àṣẹ rẹ ó farahàn, jẹ́ kí gbogbo ayé ó mọ̀ pé lóòótọ́ ló bá wa pàdé. Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo fẹ́ kí gbogbo wa ká ṣí Bíbélì wa, ká sáré ṣí Bíbélì wa sí ìwé Pétérù kìíní o, ibi tá máa ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa nìyẹn o. Mo fẹ́ sáré fi hàn wá ohun tó jẹ́ wípé ìdí tí ìwà mímọ́ ṣe jẹ́ àìgbọ́dọ̀ má ṣe. Nítorí pé mẹ́ta lọ́kan jẹ́ mímọ́. Ọlọ́run Baba mímọ́ ni, Ọlọ́run Ọmọ mímọ́ ni, Ọlọ́run Ẹ̀mí mímọ́ ni. Nínú orúkọ Ẹ̀mí mímọ́ pàápàá ẹ̀rí mímọ́ ń bẹ, torí pé oríṣiríṣi ẹ̀mí ló wà nínú ayé. A pín gbogbo ẹ̀mí sí ọ̀nà méjì. Àwọn ẹ̀mí ìmọ́lẹ̀ wà, àwọn ẹ̀mí òkùnkùn wà. Nínú àwọn ẹ̀mí ìmọ́lẹ̀, olórí ẹ̀mí là ń pè ní ẹ̀mí mímọ́. Ẹ̀mí Ọlọ́run, torí pé ẹ̀mí ni Ọlọ́run ń ṣẹran ara o. Tí ò bá yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, Ọlọ́run ń ṣẹran ara o. Òun ló ṣe rán Jésù wá sáyé, òun ló ṣe wọnú ènìyàn láti darapọ̀ mọ́ ìrírí ènìyàn, láti wá gba wàhálà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa. Ọlọ́run ń ṣẹran ara o.
òun ni pé Ọlọ́run ó yọ̀ǹda ara rẹ̀ fún wa láti wọnú àwùjọ àwọn ènìyàn gẹ́gẹ́ bí Jésù. Òun là ń pè lọ́mọ Ọlọ́run. Jésù ọmọ Ọlọ́run láti wá di ọmọ ènìyàn kó lè kú fún ìran ènìyàn, kí ẹlẹ́ṣẹ̀ má bàa ṣègbé, ṣùgbọ́n tó bá gba Jésù gbọ́ kó lè ní ìyè àìnípẹ̀kun. Ọlọ́run ẹ̀mí ni, kì í ṣe ẹran ara. Òun ni Jésù ṣe wá sáyé o fún wa o, nítorí wa ni o, kì í ṣe torí rẹ o, kì í ṣe torí ara rẹ o. Ìwé máa sọ pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ torí ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Òun ló ṣe yẹ wípé èso arábìnrin, èso obìnrin ni Jésù, kì í ṣe èso ọkùnrin. Torí pé tó bá jẹ́ èso ọkùnrin, ara ẹ̀ṣẹ̀ yẹn la fi bẹ̀rẹ̀. Irọ́, Ọlọ́run ò sì lè bá ẹ̀ṣẹ̀ dàpọ̀, kò lè bá ẹ̀ṣẹ̀ dàpọ̀ torí Ọlọ́run jẹ́ mímọ́. Nítorí náà ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wúńdíá tí ò mọkùnrin rí. A pè ní ìwé mọ̀ pé ní èso obìnrin tí ó máa ṣe tó máa dá sẹ̀ríà fún èṣù. Bẹ́ẹ̀ ni a lọ sí apá ẹ̀ lénìí, mo kàn bẹ̀rẹ̀ ń bẹ̀ náà ni. Mo fẹ́ sáré fi hàn wá mẹ́ta lọ́kan jẹ́ mímọ́, Ọlọ́run bàbá mímọ́, Ọlọ́run ọmọ mímọ́, Ọlọ́run ẹ̀mí mímọ́. Mo fẹ́ fi hàn wá bó ti jẹ́ wípé ẹ̀mí mímọ́ jẹ́ mímọ́. Àwa náà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gbọ́dọ̀ jẹ́ mímọ́. Mo fẹ́ ká mọ̀ pé ìwà mímọ́ ohun àgbọ́dọ̀ má ṣe àtọ̀runwá ni. Ó kọjá ọ̀rọ̀ ìmọ̀ràn àṣẹ ni. Ó kọjá ọ̀rọ̀ ìmọ̀ràn òfin ni. Òfin májẹ̀mú titun ni ìwà mímọ́. Lára òfin tí a gbọ́dọ̀ kọ sókàn àyà wa òun ni òfin ìwà mímọ́. A gbọ́dọ̀ lè sọ gẹ́gẹ́ bí Joseph pé kémi kó ṣe yìí kí n ṣẹ̀ sí Ọlọ́run àgbẹ̀dọ̀. Ìwọ náà gbọ́dọ̀ mọ àgbọ́dọ̀ má ṣe o níwájú Olúwa, ohun àgbọ́dọ̀ má ṣe. O gbọ́dọ̀ yàgò fún èrí òrìṣà. O gbọ́dọ̀ mọ̀ wípé ìwà mímọ́ rẹ ohun tí Ọlọ́run jowú lórí rẹ̀ ni o. Lóòótọ́ òun ló kọ́kọ́ sọ wá di mímọ́. Òun ló fún wa ní òdodo Jésù nípa ìgbàgbọ́ nígbà tí a bọ́ sí ìjọba Ọlọ́run, tí a náà gbọ́ ìrere, tí a rí wípé a fẹ́ kú sínú ẹ̀ṣẹ̀, a fẹ́ kí Ọlọ́run kó gba ọkàn wa, la fẹ́ ṣe ìlàjà láàrin Ọlọ́run Ẹlẹ́dàá wa kó bá di bàbá wa. Lóòótọ́ òun ló kọ́ sọ wá di mímọ́. Nígbà tó kọ́ wá sọ wá di mímọ́, tá a di titun, tá a di ẹ̀dá titun. Gbogbo ẹ̀dá titun ló jẹ́ mímọ́ níwájú Olúwa torí Ọlọ́run sọ gbogbo ẹ̀dá titun di mímọ́. Nígbà tó ṣe yẹn tó sọ wá di mímọ́ tó di ẹ̀dá titun. Nítorí pé gbogbo bí a bá bí ọmọ titun lónìí, ó máa wá láìlẹ́ṣẹ̀, ó máa wá ní mímọ́, ó máa wá ní jòjòló, yóò wá bẹ̀rẹ̀ sí ní dàgbà. Torí náà nígbà tí a wá ní ká máa dàgbà ní ọ̀rọ̀ Ọlọ́run, ká máa dàgbà nínú ìjọba rẹ̀, ó wá pa á láṣẹ fún wa. Torí bá a ṣe ń dàgbà, agbára àti ṣe ìpinnu wa náà ń dàgbà. Agbára àti ṣe ìpinnu. Ohun tí ìpinnu sì jẹ́ ni wípé ìpinnu ń fihàn bí ènìyàn ṣe lóye sí, bí ènìyàn ṣe ní ìmọ̀ sí, bí ènìyàn ṣe ní ọgbọ́n sí, òun ni ìpinnu máa ń fi hàn. Nítorí náà agbára ìpinnu ni wípé ohunkóhun tí èèyàn bá ṣe èèyàn lè padà. Ohunkóhun tí èèyàn ò bá fẹ́ ṣe èèyàn lè bẹ̀rẹ̀ rẹ̀. Ohun tí ìpinnu jẹ́ nìyẹn. Nítorí wọ́n á sọ pé ìpinnu rẹ o fi yan ìwà mímọ́, fi yan òdodo, fi yan ìyè àìnípẹ̀kun. Má fi yan ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ á máa là sí ikú o. Ikú ni èrè ẹ̀ṣẹ̀ o. Kò ní ṣe ẹni tó ń dẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀, ikú ló ń lọ bá o. Ikú lè rí ẹ̀ṣẹ̀ o. Ìwé mọ́ sọ pé ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ yóò kú o. Ikú lè rí ẹ̀ṣẹ̀. Kò sígbà tí ẹ̀ṣẹ̀ lérè kan tó kọjá ikú o. Bẹ́ẹ̀ ni èṣù sì ni orísun ẹ̀ṣẹ̀ o. Bẹ́ẹ̀ ni òun lè orísun ẹ̀ṣẹ̀. Nítorí náà ni ìwé mọ́ ṣe fi yé wa lónìí wípé ìwà mọ́ ó jẹ́ àìgbọ́dọ̀ má ṣe, kì í ṣe ọ̀rọ̀ ìmọ̀ràn, òfin ni, àṣẹ sì ni. Ẹ ká bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ láti fi hàn wá nínú ọ̀rọ̀ Ọlọ́run fún àwa èèyàn, àwa tí a faramọ́ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa, tá a fẹ́ rí lójúkojú ní ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká bẹ̀rẹ̀ láti ìwé Pétérù kìíní tí mo ní ká ṣí yẹn. Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 15 yẹn, ká bẹ̀rẹ̀ kíka ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀. Ká wò bí Ọlọ́run wa ṣe jẹ́ mímọ́. Ọlọ́run bàbá ó jẹ́ mímọ́. A máa sáré máa ka àwọn ẹsẹ̀ Bíbélì yẹn fún wa lọ́kànjọ̀kan. Ó ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. Ọlọ́run ló ń sọ̀rọ̀ fún wa o. Ó lóun jẹ́ mímọ́, ká jẹ́ mímọ́ o. Ọlọ́run bàbá wa Ẹlẹ́dàá wa jẹ́ mímọ́. Ẹ ká wo ìwé Àìsáyà kí ló sọ fún wa. Ká bẹ̀rẹ̀ láti Àìsáyà orí 5.
ìwé Àìsáyà orí 5 ẹsẹ̀ 16 ẹgbọ́n tó sọ ọ́ kábàámọ̀ pé Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ wọn jẹ́ mímọ́. Ẹsẹ̀ 16 yẹn ó ní ṣùgbọ́n Olúwa àwọn ọmọ ogun ni a ó gbé ga ní ìdájọ́ àti Ọlọ́run ẹni mímọ́ yóò jẹ́ mímọ́ nínú òdodo. Ṣé rí Ọlọ́run ẹni mímọ́, nítorí náà la ṣe ń pè ní ẹni mímọ́ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni ó jẹ́ mímọ́. Ìwé Àìsáyà yẹn náà Àìsáyà 54 yẹn ẹsẹ̀ 5 ká tún sáré wò yẹn náà káwò yẹn náà káwá rí wípé lóòótọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa Ọlọ́run mímọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀, kò sí ibi nínú Ọlọ́run, kò sí ẹ̀ṣẹ̀ nínú Ọlọ́run. Bí mo sọ pé Ọlọ́run jẹ́ ìmọ́lẹ̀ ní Ọlọ́run. Bẹ́ẹ̀ ni nítorí òun ti jẹ́ mímọ́. Àìsáyà 54 yẹn ẹsẹ̀ 5 yẹn ẹgbọ́n tó náà wí o. Onítorí ẹlẹ́dàá rẹ ni ọkọ rẹ o, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀, àti olùràpadà rẹ ni ẹni mímọ́ Ísírẹ́lì. Ọlọ́run àgbáyé ni a ó máa pè é. Ẹlẹ́dàá wa Ọlọ́run àgbáyé òun ni ẹni mímọ́ Ísírẹ́lì, òun sì ni olùràpadà wa. Ohun tó sọ fún wa nítorí Ọlọ́run bàbá jẹ́ mímọ́. Ẹ ká wò nípa ẹ̀mí mímọ́ náà. Ẹ̀mí mímọ́ náà à ń pè ní ẹ̀mí ìwà mímọ́. Ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 4 yẹn ẹgbọ́n tó sọ. Ó ní ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ pẹ̀lú agbára ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́ nípa àjíǹde kúrò nínú òkú àní Jésù Kristi Olúwa wa. Ẹ̀mí mímọ́ là ń pè ní ẹ̀mí ìwà mímọ́. Tó bá ń gbénú rẹ lóòótọ́ ó fẹ́ kó wà ní mímọ́ ni o. Ó fẹ́ kó ìbáṣepọ̀ yín kó dánmọ́rán. Ó sì lè ní ìbáṣepọ̀ tó bá dánmọ́rán pẹ̀lú ẹ̀mí mímọ́ láì wà ní mímọ́. Torí pé Ọlọ́run owú lọ́lọ́run ó wà níwèé Ẹ́sódù. Bẹ́ẹ̀ nínú òfin 10 ẹ ó sọ fún wa pé Ọlọ́run owú lòun. Ó máa ń bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò láti ìran dé ìran ni. Torí kò fẹ́ràn ẹ̀ṣẹ̀, ó kórìíra ẹ̀ṣẹ̀. Ó kórìíra ẹ̀ṣẹ̀. Ó ní ẹ̀mí mímọ́, òun là ń pè ní ẹ̀mí ìwà mímọ́. Tá bá tún wo ìwé Jòhánù kìíní yẹn orí 2, Jòhánù kìíní orí 2. Ẹ tún gbọ́n tó sọ nípa ẹ̀mí mímọ́ ẹsẹ̀ 20 ẹgbọ́n tó sọ. Ó ní ṣùgbọ́n ẹ̀yin ní ìfòróróyàn láti ọ̀dọ̀ ẹni mímọ́ nì wá, ẹ̀yin sì mọ ohun gbogbo. Ẹ̀mọ́ ló sọ nípa rẹ̀ yìí o, ẹni mímọ́ tí ó fún wa ní ìfòróróyàn yẹn ẹ̀mí mímọ́. Ó ní ẹni mímọ́ ni. Nítorí náà Ọlọ́run bàbá wa mímọ́ ni, ẹ̀mí mímọ́ ni. Ẹ ká wò nípa Jésù, ìwé Hébérù nìyẹn. Ká sáré yẹ ìwé Hébérù wò tó sọ fún wa nípa Jésù, bí Jésù ṣe jẹ́ mímọ́. Ìwé Hébérù orí 4 káàkà. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 14 sísàlẹ̀. Ká wo bí Jésù ṣe wà ní àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí olú àlùfáà wa. Ẹgbọ́n tó sọ. Ó ní ǹjẹ́ bí a ti ní olórí àlùfáà ńlá kan tí ó ti la àwọn ọ̀run kọjá lọ, Jésù ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ wa mú ṣinṣin. Ó ní ká di ìjẹ́wọ́ wa mú kíni o? Ṣinṣin. Ẹgbọ́n tó sọ. Ó ní nítorí a kò ní olórí àlùfáà tí kò lè ṣàìbánikẹ́dùn nínú àìlera wa, ẹni tí a ti dánwò ní ọ̀nà gbogbo gẹ́gẹ́ bí àwa, ṣùgbọ́n láìlẹ́ṣẹ̀. Aláìlẹ́ṣẹ̀ ni Jésù, aláìlẹ́ṣẹ̀. Èṣù wá ó tọ̀ Jésù wá ń gbà kan, ó fẹ́ mú Jésù ní pé kò rí nǹkan kan mú torí kò lẹ́rù rẹ̀ lọ́dọ̀ òun. Nítorí pé ẹ̀ṣẹ̀ jẹ́ ẹrù èṣù. Èṣù ló dẹ́ṣẹ̀ láti ìgbà àkọ́kọ́ wá. Inú èṣù láti kọ́kọ́ rí ẹ̀ṣẹ̀. Inú èṣù láti kọ́kọ́ rí àìṣedédé. Bẹ́ẹ̀ ni inú èṣù ni. Torí náà la ṣe lé kúrò lọ́run torí ẹ̀ṣẹ̀. Àtàwọn áńgẹ́lì tó dẹ́ṣẹ̀ a lé wọn kúrò lọ́run torí ibi tọ́lọ́run wà àti ibi tọ́lọ́run gbé ibi mímọ́ ni. Ó lè sọ pé bọ́ sálúbàtà tó wà lẹ́sẹ̀ rẹ̀ bọ́ o. Ohun tó fọ̀ sí Mose tó sì fọ̀ sí Joshua tó ń fọ̀ sí gbogbo àwa tá bá Ọlọ́run pàdé pé mo ti bá ọ pàdé lóòótọ́ èmi mo tọ̀ ọ́ wá, lóòótọ́ èmi mo bẹ̀ ọ́ o. Àmọ́ bá a bá máa lá ìbáṣepọ̀, tá a bá máa bára wa sọ̀rọ̀, bọ́ sálúbàtà rẹ kúrò lẹ́sẹ̀ rẹ̀, nítorí ilẹ̀ tó wà yẹn ilẹ̀ mímọ́ ni. Ilẹ̀ tó wà mọ́ ilẹ̀ mímọ́ ni. Ibikíbi tọ́lọ́run bá wà ibi mímọ́ ni. Bẹ́ẹ̀ ni ibi mímọ́ ni. Ẹ wo Hébérù orí 1 náà ẹsẹ̀ 7 àti 8. Hébérù orí 1 ẹsẹ̀ 7 àti 8 gbọ́n tó sọ ní ṣùgbọ́n ní ti ọmọ nì ó wí pé ìtẹ́ rẹ Ọlọ́run láyé àti láéláé ni,
ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ. Ẹsẹ̀ 9 ó ní ìwọ fẹ́ òdodo ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀ nítorí náà ni Ọlọ́run àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Ó fẹ́ràn òdodo ó sì kórìíra kíni o, ó kórìíra ẹ̀ṣẹ̀. Ọmọ Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Jésù ọmọ Ọlọ́run kórìíra ẹ̀ṣẹ̀, ó jẹ́ aláìlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí náà nígbà tí Jésù bá ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, yóò sọ fún àwọn tó wòsàn, yóò sọ fún wọn pé ẹ lọ kẹ́ ẹ má dẹ̀ṣẹ̀ mọ́. Nígbà tó fẹ́ pa arábìnrin kan tó mú wá tó ń sọ̀kò, ó fẹ́ sọ̀kò fún un. Jésù ní pé ẹni tí ò bá ti lẹ́ṣẹ̀ ni kó sọ̀kò. Nígbà tí gbogbo èèyàn rí pé àwọn gbogbo wọn lẹ́lẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n pẹ̀yìn dà, wọ́n fa arábìnrin yẹn lẹ̀. Jésù wò ó ní pé èmi náà ò dá ọ lẹ́bi, àmọ́ lọ má dẹ̀ṣẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni tí Jésù bá ti ṣe ìyanu fún àwọn ènìyàn, yóò sọ fún wọn wípé ẹ lọ kẹ́ má dẹ̀ṣẹ̀ mọ́, nítorí pé ẹ̀ṣẹ̀ lóró, ikú sì ni èrè ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ lóró nù, kò sí ẹni tó ń dẹ́ṣẹ̀ tí ò ní bá oró rẹ̀ pàdé. Bẹ́ẹ̀ ni ó lè gbọ́njọ Ọlọ́run lọ, èmi náà gbọ́njọ Ọlọ́run lọ. Bẹ́ẹ̀ ni nínú ara ló ti dàbí pé ẹ̀ṣẹ̀ dùn, irọ́ ẹ̀ṣẹ̀ ó dùn, ó lóró ni, oró gidi ń bẹ ń bẹ, ikú sì lèrè ẹ̀ṣẹ̀. Nítorí náà bó bá ti bá èṣù dòwò pọ̀, òun ló ti wọnú ẹ̀ṣẹ̀. Ẹni tó bá wọnú ẹ̀ṣẹ̀ bá èṣù dòwò pọ̀, yóò sì rí oró tó ń bẹ nínú rẹ̀, yóò rí oró tó ń bẹ nínú rẹ̀, yóò rí oró sàárè, oró ikú. Bẹ́ẹ̀ ni yóò rí. Jòhánù orí 5 kásáré ka eléyìí, orí 5 ẹsẹ̀ 14 yẹn, Jésù á máa sọ fún wọn pé ẹ máa lọ, ẹ má dẹ̀ṣẹ̀ mọ́. Ó ní lẹ́yìn náà Jésù rí i ní tẹ́ḿpìlì, ó sì wí fún un pé wò ó, a mú ọ láradá, má ṣe dẹ́ṣẹ̀ mọ́, kí ohun tí ó burú jù yìí lọ kí ó má bàa bá ọ. Kò sígbà tí ènìyàn bá lọ dẹ́ṣẹ̀ tí kò ní fún ọ̀tá ní àǹfààní àti ṣe níkà, àti ṣe níbi. Torí ẹ̀ṣẹ̀ á máa fún ọ̀tá láǹfààní àti wọnú ayé onígbàgbọ́, á máa fún ọ̀tá láǹfààní àti wọ ilé ayé ẹnikẹ́ni. Èṣù ló lẹ́ṣẹ̀, ẹrú rẹ̀ ni òun ló lẹ́ṣẹ̀. Nítorí náà gbogbo a gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ jìnnà sí wa gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìwà mímọ́ ń ṣe ìmọ̀ràn lásán, àṣẹ ni, òfin sì ni. Àìgbọ́dọ̀ má ṣe ní ìwà mímọ́. Àtọ̀runwá, àìgbọ́dọ̀ má ṣe àtọ̀runwá. Apá láṣẹ fún wa ni, bẹ́ẹ̀ ni apá láṣẹ fún wa ni ká jẹ́ mímọ́, nítorí pé ó ní í ṣe pẹ̀lú ìpinnu wa, ó ní í ṣe pẹ̀lú ìpinnu ọkàn wa pé ká jẹ́ mímọ́. A ní agbára àti jẹ́ mímọ́, àti ní agbára àti jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ìwé wọn sọ fún wa pé Ọlọ́run fẹ́ ká jẹ́ mímọ́, ó ti sọ wá di mímọ́, ó wá fẹ́ ká para wa mọ́ ní mímọ́, ó fẹ́ ká jẹ́ mímọ́, ká sọra wa di mímọ́ yẹn gẹ́gẹ́ bí ó ti ṣe wá. Bẹ́ẹ̀ lóòótọ́ láti jẹ́ òdodo, àti di òdodo Kristi nínú Ọlọ́run. Lóòótọ́ láti mú wa wọnú agbo ìgbàlà, agbo ìgbàgbọ́. Lóòótọ́ láti bọ́ sínú ìjọba Ọlọ́run. Àmọ́ ìjọba tá a dé sí, ìjọba ìwà mímọ́ ni, ìjọba òdodo ni, kì í ṣe ìjọba àwọn ẹlẹ́ṣẹ̀. Bẹ́ẹ̀ ni tá a bá ń wo nínú ìdánwò Kristi nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 11 àkọ́kọ́, ohun kan tí mo fẹ́ fi hàn wá nínú ìdánwò Kristi ni wípé nígbà tí èṣù bá Jésù pàdé tó wà ní ìsera fún 40 ọjọ́ nípa ẹ̀mí ni o, Jésù ò ṣe ìsera tí a darí rẹ̀ sí. Ìwọ tó lọ ń ṣe ìsera, tó lọ fúnra rẹ ní ọ̀sà, tó lọ fúnra rẹ láìsàn tó ń bẹ nínú ayé, Ọlọ́run rán ẹ o. Ìyá àgbà Ọlọ́run gbọ́ kó kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó dáríjì ẹ́. Bẹ́ẹ̀ ni kí o wá gba Ọlọ́run gbọ́ kó wù ẹ́ sàn, kó wọ ọgbẹ́ inú yẹn kó wò ó sàn dànù. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn onígbàgbọ́ nítorí àìlóye àìmọ̀ye wọ́n sọra wọn wọnú àìsàn, nítorí pé kàkà kó tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, òun wá tó sọnù kiri, ó lọ ṣera rẹ, ó fìyà jẹra rẹ. Ìyàwó ló fẹ́ fi jẹra rẹ tó fẹ́ tó tí Jésù ti ṣe fún ọ. Tí Jésù bá sọ pé ó parí náà nìyẹn, ìgbàgbọ́ ló ń bí ọ́. Ìgbàgbọ́ tó máa fi tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó máa fi gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tí ó máa fi gbé ìgbé ayé ìwà bí Ọlọ́run, tí ó máa fi mọ̀ wípé ó yẹ kó wà nínú òdodo àti ìwà mímọ́. Ó ló ń bí ọ́. Ìwọ ẹlẹ́ṣẹ̀ tí wàá nítorí pé tó bá gbàwẹ̀ nǹkan kan, èṣù ló tàn ọ́. Bẹ́ẹ̀ ni nínú ìdánwò Jésù ní ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 14 àkọ́kọ́, ohun tí mo fẹ́ fi wá bẹ̀ ni pé ohun tí èṣù ń bi Jésù kó ṣe kì í ṣe pé kò lè ṣe, ó ní agbára àti ṣe. Ó lè sọ òkúta di oúnjẹ, ó lè sọ di àkàrà, ó lè fò láti òkè tẹ́ḿpìlì kò sì ní ṣubú, ó lè fò sílẹ̀ ńlẹ̀ kò sì ní ṣubú, kò ní farapa. Kò sí ohun tó ń bí pé kó ṣe tí ò lè ṣe. Ohun tó ti jẹ́ ìdánwò nìyẹn. Ó ní jẹ́ nígbà tí Jésù máa kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ó fi agbára tó ní nínú ohun tí a lè fojú ló fi hàn. Ó sọ omi di ọtí wáìnì. Ìyẹn tó lè sọ omi di ọtí wáìnì, ó sọ fún ẹ pé òun lè sọ òkúta di àkàrà. Ọlọ́run là ń pè é, Ọlọ́run ni, Ọlọ́run nínú ẹran ara.
bẹ́ẹ̀ ni ó ní gbogbo agbára yẹn, gbogbo agbára láyé àti lọ́run bẹ níkàáwọ́ rẹ̀, bẹ́ẹ̀ ni àmọ́ kì í ṣe nítorí pé kò lágbára àti ṣe, ìdí tí ò ṣe lè ṣe ni wípé Jésù ò gbọdọ̀ gbọ́ràn sí èṣù lẹ́nu, bẹ́ẹ̀ ni ẹ gbọ́, ẹ ká sáré ka bíbélì, ohun tí bíbélì sọ. Jésù ò gbọdọ̀ gbọ́ràn sí èṣù lẹ́nu, bí ìwọ náà ṣe gbọdọ̀ gbọ́ràn sí èṣù lẹ́nu. Ó ní ẹnìkan ṣó tí ó lè pàṣẹ fún Jésù kó gbọ́, òun ni Ọlọ́run Bàbá. Bí àṣẹ yẹn ò bá wá látọ̀dọ̀ Ọlọ́run Bàbá, Jésù ò gbọdọ̀ tẹ̀lé o, bẹ́ẹ̀ ni ẹ ká wo ìwé ẹkún Jeremáyà yìí kí ẹ bá mọ̀ wípé ohun tí à ń sọkún sọ tẹ́lẹ̀ ni. Jeremáyà, gbogbo ohun tó kọ sínú ìwé ẹkún Jeremáyà ó sọkún sọ tẹ́lẹ̀ rẹ̀ ni, bẹ́ẹ̀ kì í ṣe àwọn àsọtẹ́lẹ̀ lásán, àwọn àsọtẹ́lẹ̀ tó mú omijé dání ni, àwọn àsọtẹ́lẹ̀ tó gba ìrora kọjá, tó gba ìrora kọjá ni. Ìwé ẹkún Jeremáyà orí 3 ẹsẹ̀ 17 yẹn ẹ ká wo nǹkan tó sọ. Ó ní ta ni ẹni tí ń wí tí sì ń ṣẹ nígbà tí Olúwa kò pàṣẹ rẹ̀? Bí ò bá ṣe Olúwa ló ń pàṣẹ rẹ̀, kò yẹ kó dáhùn, kò yẹ kó gbọ́ràn. Jésù ò lè gbọ́ràn sí èṣù lẹ́nu, ohun tó wà ń bẹ nìyẹn. Jésù ò gbọ́dọ̀ gbọ́ràn sí èṣù lẹ́nu, torí tó bá ti gbọ́ràn sí èṣù lẹ́nu ó ti tẹríba fún èṣù nìyẹn. Tó bá sì ti gbọ́ràn sí èṣù lẹ́nu ó ti di ẹrú èṣù nìyẹn. Á jẹ́ pé gbogbo ohun tí èṣù ti ń wá láti ìgbà tó ti ń wá, tí ẹ̀ṣẹ̀ ti wà nínú rẹ̀, tí àìṣedéédé ti wà nínú rẹ̀, tó fẹ́ gba ìpò Ọlọ́run, á jẹ́ kó ti rí nìyẹn. Òun ní ìdánwò Jésù yẹn ṣe jẹ́ ohun tó nípọn nínú Bíbélì. Ó jẹ́ ohun tó nípọn nínú gbogbo ìrírí àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú Bíbélì nípa ọ̀rọ̀ ìrìn àjò ìgbàlà. Bẹ́ẹ̀ ni mi sì wá rí kà wípé nínú gbogbo àsọtẹ́lẹ̀ tó ní í ṣe pẹ̀lú wíwáyé Jésù, bí Jésù yóò ṣe wá sáyé tí ó jẹ́ ọmọ Ọlọ́run tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa, mi rò bóyá rí àsọtẹ́lẹ̀ ìdánwò. Mi rò bóyá rí wòólì, bóyá Àìsáyà àbí Jeremáyà àbí Sámúẹ́lì àbí Mósè tó rí sàn dáadáa wípé nígbà tí ọmọ Ọlọ́run bá wáyé o, èṣù yóò dán wò. Kò sí nínú àsọtẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àsọtẹ́lẹ̀ bá ń lọ lórí rẹ̀, àwọn ìpèníjà abẹ ò kì í jáde, àwọn ìdánwò abẹ ò kì í jáde, torí pé Ọlọ́run ò fẹ́ kó bẹ̀rù, Ọlọ́run ò fẹ́ kó ọkàn rẹ kó ṣákì, Ọlọ́run ò fẹ́ kó sásẹ́yìn pé èmi ò lè la ilé ìkọjá irọ́. Ọlọ́run á fẹ́ kó nígbàgbọ́, kó nígboyà pé tí èṣù bá dé, kò sí ohun tó bá fẹ́ fi dojúkọ, ó borí rẹ̀ níwọ̀n ìgbà tí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ níbí nìyẹn. Ẹ ká wo ìwé ibi tá a kà yẹn, ẹ ká tún wo ìwé Róòmù orí 4. Ká wo ìwé Róòmù orí 4 yẹn, kí ló sọ fún wa nípa ẹni tó bá ti gbọ́ràn sí lẹ́nu? Ẹni tó ń gbọ́ràn sí lẹ́nu láyé rẹ̀ ó ṣe kókó. Ta ló ń gbọ́ sí lẹ́nu? Ṣé ò ń tẹ̀lé ìwé mímọ́, àbó ń tẹ̀lé ara rẹ̀, àbó ń tẹ̀lé àwọn ẹlẹ́ṣẹ̀? Ìwé mọ́ sọ pé ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá tọ̀ ọ́, ìwọ má ṣe gbà, má ṣe gbà, má ṣe gbà. Mo sọ fún ẹnìkan lánàá, àwọn ìránṣẹ́ Ọlọ́run kan níbi tá a wà lánàá, mo sọ fún wọn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jọ̀dọ́, àwọn ìránṣẹ́ Ọlọ́run tó yìí jẹ́, wọ́n yìí kéré nínú iṣẹ́ ìránṣẹ́, wọ́n ti ní ìrírí tó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni ọ̀tá ń tàn lónìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ́ ṣe rere, wọ́n fẹ́ ṣàṣeyọrí, wọ́n sì fẹ́ ṣe ohun ribiribi fún Ọlọ́run, àmọ́ wọ́n rí wípé ipá ènìyàn ò tó, wọ́n rí wípé kò sówó, wọ́n rí wípé kò sí àwọn ohun mèremère tí àwọn ẹlẹgbẹ́ wọn nínú ayé. Nítorí náà wọ́n ń wá wọ̀rọ̀kọ̀, wọ́n fi ṣàdá, wọ́n wọnú ayé lọ, wọ́n ń wá oríṣiríṣi. Ẹnìkan ti sọ fún mi, ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ ń wá ohun tó lè fi wẹjú kó lè máa ríran. Wọ́n ti rí pé táwọn bá ríran àwọn á lówó. Ìdí ni wípé wọn ò lóye rẹ̀. Gbogbo ènìyàn ló ní ìdojúkọ, gbogbo ènìyàn ni ọ̀tá wá láti wá dánwò, àmọ́ àwọn tó jẹ́ ti Ọlọ́run mọ̀ wípé Ọlọ́run làṣẹ o. Wọ́n tó bá jẹ́ tọ́lọ́, Ọlọ́run nìkan ló làṣẹ orí rẹ̀. Jésù ló làṣẹ orí rẹ̀ o. Ò lè gbọ́ràn sí èṣù lẹ́nu, ò lè gbọ́ràn sí ohun ọ̀tá lẹ́nu. Ó gbọ́dọ̀ yàgò fún èrè òrìṣà. Ọlọ́run owó lọ́lọ́run wa o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run owó lọ́lọ́run wa. Ẹ ká wo ìwé Róòmù orí 4 yẹn, ẹsẹ̀ 16 yẹn, kí ló sọ fún wa? Ó ní ẹ̀yin kò mọ̀ pé ẹni tí ẹ̀yin bá jọ̀wọ́ ara yín lọ́wọ́ fún bí ẹrú láti máa gbọ́ tirẹ̀, ẹrú ẹni tí ẹ̀yin bá gbọ́ tirẹ̀ ni ẹ̀yin ṣe, ìbá ṣe ti ẹ̀ṣẹ̀ sínú ikú tàbí ti ìgbọràn sí òdodo. Ó ló jẹ́ pé bàmí á máa gbàdúrà fún onígbàgbọ́ tí nǹkan ṣẹlẹ̀ sí ànírí ìdáhùn àdúrà, ó ti fọwọ́ ara rẹ̀ lọ fa ikú wọlé. Bẹ́ẹ̀ nítorí ẹ̀ṣẹ̀,
torí ẹ̀ṣẹ̀ lóró sẹ́, ẹ̀ṣẹ̀ lóró. Bẹ́ẹ̀ ni ó ti fọ ara rẹ̀ fa ikú wọlé. Bí èèyàn bá jọ̀wọ́ ara rẹ̀ fún ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ṣẹ̀, ikú ló ń fà wọlé yẹn. Ẹnikẹ́ni tí ó bá sì fa ara rẹ̀ lẹ̀ fún láti gbọ́rọ̀ sí lẹ́nu, láti gbọ́ tirẹ̀, òun ló lórí rẹ̀, ó ti di ẹrú ẹni bẹ́ẹ̀. Nítorí náà Jésù gbọ́dọ̀ gbọ́rọ̀ sí èṣù lẹ́nu. Ó ní ó ṣe lè ṣe ohun tí èṣù ń sọ fún láti ṣe. Ó mọ̀ wípé òun ò gbọ́dọ̀ dẹ́jà májẹ̀mú ìwà mímọ́ mẹ́ta lọ́kan. Bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ dẹ́jà májẹ̀mú ìwà mímọ́ mẹ́ta lọ́kan. Ẹ wá wo ohun tí Jésù sọ fún wa, ẹni tó ń tẹ̀lé nínú ìwé Jòhánù orí 5 yẹn. Ó sọ fún ẹni tó ń gbọ́rọ̀ sí lẹ́nu, ìwé Jòhánù orí 5. Ó sọ fún wa fún ara rẹ̀ gbangba wípé ẹnìkan ṣoṣo lòun gbọ́rọ̀ sí lẹ́nu. Jòhánù orí 5 ẹsẹ̀ 19 yẹn ká sáré wò àti ẹsẹ̀ 50 yẹn ká sáré wò. Ó ní wípé nígbà náà ni Jésù dáhùn, ó sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, ọmọ kò lè ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe ohun tí ó bá rí pé bàbá ń ṣe, nítorí ohunkóhun tí ó bá ṣe wọ̀nyí ni ọmọ sì ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Jésù ò lè dára rẹ̀ máa ṣe ohun tó wù. Kò dá ní ìpinnu ara rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ó bá rí bàbá rẹ̀ ń ṣe náà ló gbọ́dọ̀ máa ṣe. Ohun tó fi jẹ́ Jésù nìyẹn, tó jẹ́ ọmọ Ọlọ́run aláìlẹ́ṣẹ̀. Òun jáde sí nígbà tí a tẹ̀ ẹ́ bọmi. Òun sì jáde lórí òkè agbára rẹ̀ pé èyí ni ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi, ẹ máa gbọ́ tirẹ̀. Nítorí pé òun ló wu Ọlọ́run, torí pé kò dá nǹkan ṣe rí. Àdáṣe ní wú mọ́, ìbà ò gbọ́dọ̀ wú mọ́. Ó gbọ́dọ̀ pera rẹ lọ́mọ Ọlọ́run àbí àlùfáà àbí ìránṣẹ́ Ọlọ́run kó máa dá nǹkan ṣe. Tí ó mọ̀ wípé bí àbájọ́ ọmọ Ọlọ́run, ó ti wà nínú ẹbí Ọlọ́run ni. Ó gbọ́dọ̀ máa tẹ̀lé ìdarí Ọlọ́run, ó gbọ́dọ̀ máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ máa tẹ̀lé ìmísí àti ìdarí ẹ̀mí mọ́. Pàápàá tí a bá wá pè ọ́ sínú iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí àwa tá à ń sọ̀rọ̀ yìí, a bá pè ọ́ tí Ọlọ́run fúnra rẹ̀ pè ọ́ tó sọ ọ́ di àlùfáà, ajínrere, olùṣọ́ àgùntàn, tó sọ ọ́ di olùkọ́ni tàbí ó sọ ọ́ di wòlíì àbí àpọ́stélì, ó gbọ́dọ̀ mọ̀ wípé a ti mú ọ wọnú iṣẹ́ ìránṣẹ́ o. Ẹnìkan ṣoṣo ló láṣẹ lórí ẹ, Aláàfin tòótọ́, Jésù olùgbàlà, òun ló láṣẹ lórí ẹ. Ọlọ́run bàbá, ọmọ, ẹ̀mí mímọ́ ló láṣẹ lórí ẹ o. Ó gbọ́dọ̀ gbọ́rọ̀ sésù lẹ́nu. Ohun tí Jésù sọ níbí rèé o. Ó ní ọmọ ò gbọ́dọ̀ ṣe ohunkóhun fún ara rẹ̀ bí kò ṣe ohun tí ó bá rí bàbá rẹ̀ ṣe o. Ohun tí bàbá rẹ̀ bá fi hàn láti ṣe ló gbọ́dọ̀ ṣe. Àìmọye àwọn àlùfáà, àwọn ìránṣẹ́ Ọlọ́run jẹ́ pé ohun tó bá wù náà ṣe, pàápàá tó bá kọ ọ̀rọ̀ owó, ohun tó bá wù náà ṣe. Kọ́lọ́run dáríjì wá. Bẹ́ẹ̀ ni, àmọ́ òótọ́ ọ̀rọ̀ ní kó má sọ̀rọ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́ tàbí ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ó gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí Jésù, ọmọ Ọlọ́run àkọ́kọ́ tó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo ènìyàn. Ó gbọ́dọ̀ sọ ohun tọ́lọ́run ò bá ní kó ṣe. Ló mọ̀ sọ pé ta ló ń ṣe, ta ló sọ, ta ló ń wí tí sì ń ṣe bí kò ṣe pé Ọlọ́run pàṣẹ rẹ̀. Bọ́lọ́run ò bá pàṣẹ rẹ̀, ó ṣe lásán ni. Bẹ́ẹ̀ ni, ó ṣe lásán ni. Ẹ gbọ́ ẹsẹ̀ 50 ẹ̀, ó ní èmi kò lè ṣe ohun kan fún ara mi. Jésù ló sọ bẹ́ẹ̀. Bí Jésù bá sọ bẹ́ẹ̀, mélòó ní ìwọ? Àmọ́ nǹkan ló ti dáṣe fúnra rẹ̀, ìyàwó dání fúnra rẹ̀, ilé ìjọsìn ó dá ṣe fúnra rẹ̀, iṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìpinnu òun dá ṣe fúnra rẹ̀. Ó di ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ Aláàfin pé Aláàfin o, òótọ́ o, kí ló fẹ́ kí n ṣe o? Ọlọ́run èwo gangan ló fẹ́ kí n ṣe? Ojoojúmọ́ la gbọ́dọ̀ máa béèrè. Ìta ń ṣe báyìí, bó bá yá Ọlọ́run yóò sọ pé yá, ẹ lọ ṣèpàdé tí mo lè fojú tí àwọn èèyàn yóò láǹfààní àti wá kóra jọpọ̀ gẹ́gẹ́ bí ìjọ lójúkojú. Mo fẹ́ bá wọn pàdé. Yóò sọ fún wa, á sì ṣe. Bẹ́ẹ̀ ni, ohunkóhun tó wá ti darí là ń ṣe. Tó bá ní ká máa ṣe báyìí lọ títí Jésù àfìdí, bẹ́ẹ̀ náà là máa ṣe. Ó bá ní ká tún fi nǹkan míì kún, á tún ṣe, nítorí pé òun lolùdarí o. Òun láláṣẹ lórí wa. Aláṣẹ ò gbọdọ̀ pé méjì, òun lọ́ba àwọn ọba, Olúwa àwọn olúwa. Ó ní èmi kò lè ṣe ohun kan fún ara mi bí mo ti ń gbọ́, mò ń dájọ́, òdodo sì ni ìdájọ́ mi, nítorí èmi kò wá ìfẹ́ ti èmi tìkára mi bí kò ṣe ìfẹ́ ti ẹni tí ó rán mi. Ìfẹ́ ta ni wọ́n ń wá o? Ọ̀rọ̀ Jésù rèé o. Kò wá ìfẹ́ tirẹ̀. Ó ní ìfẹ́ baba ní ká ṣe ní ayé bí a ti ń ṣe ní ọ̀run. Nǹkan ṣe lọ́run nìyẹn. Òun lè ṣu òṣèlè dúró nígbà tó rí ẹ̀ṣẹ̀. Òun ni àwọn áńgẹ́lì tó dẹ́ṣẹ̀ òṣèlè dúró lọ́run. Wọ́n lé wọn dànù, wọ́n lé wọn kúrò. Èèyàn lè wà nínú ìgbàgbọ́ kó máa ní ìfẹ́kùfẹ́ àbí ìfẹ́ ti ara rẹ̀, kó máa ṣe ti ara rẹ̀. Èèwọ̀ ó dòdì. Nítorí pé ìwà mímọ́ jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe fún gbogbo àwọn ọmọ Ọlọ́run. Nítorí náà a gbọ́dọ̀ mọ̀ wípé gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù ṣe fi hàn wá wípé Ọlọ́run wá jẹ́ Ọlọ́run ìmọ́lẹ̀. Ó kórìíra irọ́.
mo máa sáré kabẹ̀ yẹn fún wa torí ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ò mọ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ míì tó ń fa wàhálà wá ìdí irọ́ ló ti bẹ̀rẹ̀. Ohun tí ẹ̀mọ́dẹ̀ fi hàn mí ni ìdí irọ́ ló ti bẹ̀rẹ̀. Ó jẹ́ ohun tó nílá, ohun tó sanra, ohun tó sì nípọn fún onígbàgbọ́ láti mọ̀ wípé o gbọ́dọ̀ kórìíra irọ́ pípa, o gbọ́dọ̀ kórìíra rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò rí irọ́ gẹ́gẹ́ bí ohun tó nílá, ó nílá o, ó nílá, ó nípọn, ó sì nítumọ̀. Jákọ́bù orí kìíní yẹn láti ẹsẹ̀ 17 yẹn, ẹ ká sáré wo nǹkan tó wà ńbẹ̀. Ó ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè ni ó ti wá, ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ wá, lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìjí àyídà. Nípa ìfẹ́ rẹ̀, nípa ìfẹ́ ara rẹ̀ ni ó fi ọ̀rọ̀ òtítọ́. Ọlọ́run ṣe ìpinnu nígbà tó máa dá wa, nígbà tó máa pè wá wá ìjọba rẹ̀. Ó sì ṣe ìpinnu pé òun fẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ, kò fẹ́ wa gẹ́gẹ́ bí ẹ̀dá nìkan. Ó sì sọ fún wa wípé òun fẹ́ ká di ọmọ fún òun. Báwo sì ló ṣe ṣe? Nípa ọ̀rọ̀ òtítọ́, nítorí pé ó jẹ́ bàbá ìmọ́lẹ̀. Ó ní nípa ìfẹ́ ara rẹ̀ ni ó fi ọ̀rọ̀ òtítọ́ bí wa. Ọ̀rọ̀ òtítọ́ la fi bí wa, kò ń ṣe irọ́ o. Onígbàgbọ́ gbọ́dọ̀ kẹ̀yìn sí irọ́. Ó sàn fún mi kébi pa mí ju kí n purọ́ lọ. Kí mo fẹ́ fi irọ́ ṣe? Gbogbo ọmọ ọjọ́ mi, gbogbo èèyàn tó mọ̀ mí ló mọ̀. Mo kórìíra irọ́. Tó bá ti ń purọ́, ó ti dàbí ẹ̀gbin, ó ti fi ẹ̀gbin wẹ̀. Tó bá ti ń purọ́, a lè dára lé ọ, a lè gbọ́kàn lé ọ. A ti mọ̀ wípé o ò ṣe ẹni tí èèyàn lè gbára lé. A ti mọ̀ wípé o ti lọ ní ìbáṣepọ̀ pẹ̀lú èṣù. O ti lọ sọ́dọ̀ ọ̀tá nìyẹn, bó tilẹ̀ pé ara wa ni ọ́. A gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run gbọ́ láti já ọgbà lọ́wọ́ irọ́. Nítorí pé ẹni tó bá parọ́ lè jalè, ẹni tó bá parọ́ lè pààyàn. Kò sí ìṣekúṣe tí ẹni tó bá ń parọ́ ò lè ṣe. Ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn rò bóyá ẹ̀ṣẹ̀ ńláńlá ni, bí ẹ̀ṣẹ̀ ò tiẹ̀ ní òdiwọ̀n. Ìdí irọ́ ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, ìdí irọ́ ló ti bẹ̀rẹ̀. Nítorí láti sọ fún àwọn ọmọ tá bá bí lónìí, àwọn ọmọ tó wà kékeré, ohun tá ń kọ́kọ́ kọ́ wọn ni pé má ṣe parọ́ o. Lábẹ́ bó ti wù kó rí, má jẹ́ kí ohunkóhun ó ṣẹlẹ̀ tí ó mú ọ parọ́. Má jẹ́ kí ọ̀tá tàn ọ́ débi wípé o fẹ́ parọ́ láti gba ara rẹ là lọ́wọ́ ìṣòro. Irọ́, wọ́n ní ìṣòro bó bá jẹ́ wípé òtítọ́ yóò mú ọ ní ìṣòro wọnú rẹ̀. Bẹ́ẹ̀ pé òtítọ́ yóò mú ọ fi ẹ̀mí rẹ lélẹ̀ wọnú ẹ̀, fi ẹ̀mí rẹ lélẹ̀. Ó sàn fún ọ kí o pajú dé ju kó purọ́ lọ. Kí o sòtítọ́ kó sì pa ọ́, ó sàn ju kó purọ́ lọ. O gbọ́dọ̀ lè sọ gẹ́gẹ́ bí Joseph pé èmi ò lè ṣe èyí kí n ṣẹ̀ sí Ọlọ́run. Kórìíra irọ́ bí Ọlọ́run ṣe kórìíra irọ́. Ìwé mọ́ sọ pé onírọ́ kan ò ní wọnú ìjọba Ọlọ́run. Kò àbá àti fún ọ ní ìyà nípẹ̀kun tó bá ti jó nírọ́ pẹ̀lú ìyà nípẹ̀kun rẹ̀. Ìyà nípẹ̀kun yẹn ó ti mú kúrò nínú ìyè. Àìnípẹ̀kun wà mọ́ Ọlọ́run nìyẹn. Ó ti mú kúrò nínú ìwà bí Ọlọ́run. Ó ti sẹ́ Jésù nìyẹn. Ìwọ tó bá ti fara mọ́ ẹ̀ṣẹ̀ àti ohun tí ayé, ó ti sẹ́ Jésù nìyẹn. Gbogbo ẹni tó bá sì sẹ́ Jésù ní òpin ọjọ́, Jésù yóò sẹ́ wọn. Torí Jésù ó fẹ́ fi wá hàn Ọlọ́run àti àwọn áńgẹ́lì mímọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti pamọ́ nínú ìwà mímọ́, nínú òdodo, láì labàwọ́n, láì lẹ́ṣẹ̀, láì ní ìkùnsínú, láì ní ohun èrí òrìṣà kankan. Ó fẹ́ fi wá hàn. Ṣùgbọ́n ìwọ tó ò bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Jésù, o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, o fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́, tí o lọ ń dẹ́ṣẹ̀ tó lọ ń purọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà, òun ló máa ń ṣe mí ní kàyéfì jù lónìí. Àlùfáà pàápàá lórí afọ́rọ̀ yẹn àti lórí gbogbo afọ́rọ̀ àbánisọ̀rọ̀ káàkiri, wọ́n á máa purọ́ ṣá, wọ́n á máa tún ṣépè ṣá, wọ́n á máa purọ́, máa ṣépè. Wọ́n á máa wò wípé ṣé wọ́n òye yé wọn wípé ìwà mímọ́ ò fàyè gba irọ́ pípa. Ìwà mímọ́ ò fàyè gba ká máa ṣépè. Bó bá tiẹ̀ dùn ẹ́ sára gan, ìwé mọ́ wípé kò fìjà fóun jà. Ó ní dáríjì, mú kúrò lọ́kàn rẹ, fìjà fóun jà. Má jẹ́ kí ohun ẹ̀bi kankan wà lọ́kàn rẹ. Ibi tí ọ̀rọ̀ ìwà mọ́ nípọn sí nìyẹn. Ó ní bàbá ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ òtítọ́ ló fi bí wa o. Ohun tó sì fi bí wa ló yẹ ká jẹ́ òtítọ́ ní ká dìrọ̀ mọ́ o. Ẹ wá gbọ́ ohun tó sọ nípa èṣù fún gbogbo àwọn èèyàn tó jónírọ́ o, tó sì ń parọ́ o. Mo fẹ́ kó bára rẹ̀ dá májẹ̀mú wípé torí Ọlọ́run kórìíra irọ́, ó sì dájọ́ irọ́ àti gbogbo òpùrọ́. Wípé o ò ní nǹkan ṣe pẹ̀lú irọ́, torí kò sí ẹ̀ṣẹ̀ tó kéré o. Bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ lẹ̀ṣẹ̀ ń jẹ́ o. Jòhánù orí 8. Yẹ ká kí n kọ́kọ́ ka ẹsẹ̀ 54 àti
ẹsẹ̀ mẹ́rìnléní ogójì yẹn fún wa. Ó ní wípé ẹgbọ́n tó sọ ó ní wípé kí n kà á, ó ní Jésù dá wọn lóhùn pé lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀ òun ni ẹrú ẹ̀ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá ti ń dẹ́ṣẹ̀ ó ti di ẹrú ẹ̀ṣẹ̀ o. Tó bá sì ti di ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù nìyẹn. Ó lè sin Ọlọ́run àti Mámọ́nì nìkan ló máa mú. Ó di ẹrú èṣù nìyẹn. Ẹgbọ́n tó tún sọ ní ẹsẹ̀ 134 yẹn, ó ní tí èṣù bàbá yín ni ẹ̀yin ṣe, ìfẹ́kúfẹ̀ẹ́ bàbá yín ni ẹ sì ń fẹ́ ṣe. Apànìyàn ni òun í ṣe láti àtètèkọ́ṣe, kò sì dúró ní òtítọ́ nítorí tí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké, nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni àti bàbá èké. Kí ló ń pè léké? Irọ́ ni. Gbogbo wa la mọ̀ amóhùnmáwòrán gbà kan tí a rí lórí afọ́rọ̀ yìí tí bàbá kan tó ń ṣe ìhìnrere ní ọjọ́ kan tó ń pariwo lórí irọ́, èké ló ń jẹ́ bẹ́ẹ̀. Irọ́ àti èké ìbejì ni wọ́n, ìbejì ni. O gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run kí o máa ṣèké. O gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run kó o máa purọ́. O ti dẹ́jà májẹ̀mú ìwà mímọ́ tó ń bẹ lórí rẹ̀ nìyẹn. O dẹ́jà rẹ̀ nìyẹn. O gbọ́dọ̀ bára rẹ̀ dá májẹ̀mú kó o fara rẹ̀ búra pé mi ní purọ́. Lábẹ́ bó ti ń kórí, èmi náà kórìíra irọ́, mo kẹ̀yìn sí irọ́. Jẹ́ kí n ka ìwé òwe, jẹ́ sáré ka ìwé òwe orí 12 yìí fún wa. Mi kà ní ìsìn àkọ́kọ́ tá a ṣe, jẹ́ kí n kà fún wa kó lè yé wa, má tiẹ̀ ká dáadáa fún lè yé wa. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lónìí náà ń bá ohun tá à ń sọ yóò ń bá fa onírọ́ ti pọ̀ jù. Ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í fẹ́ bá wa ṣe òkòwò, wọn kì í fẹ́ bá wa dá nǹkan, bá nǹkan ṣe papọ̀, pàápàá nínú dúnàdúrà, nínú okòwò, nítorí pé wọ́n mọ̀ pé kò sí òótọ́ lẹ́nu. Ìwé òwe orí 12 jẹ́ sáré ṣì kásáré kà. Ìwé òwe orí 12 ẹsẹ̀ 22 ẹgbọ́n tó sọ. Kí n sáré ka gbogbo àwọn ohun tọ́lọ́run sọ nípa bóun ṣe kórìíra àwọn èké ṣíṣe, irọ́ pípa. Ìwé òwe orí 12 ẹsẹ̀ 22 yẹn kí ló sọ? Ó ní ìríra lójú Olúwa ni àwọn èké, ṣùgbọ́n àwọn tí ó ń ṣe rere ní dídùn inú rẹ̀. Ìríra ni níwájú Olúwa, àwọn èké jẹ́ ìríra. Orin Dáfídì Orin Dáfídì 120 Orin Dáfídì 120 ẹsẹ̀ kejì yẹn ẹ tún gbọ́n tóun náà sọ. Wọ́n ló máa sọ fara rẹ̀ pé o ò ní bá èké ní nǹkan ṣe papọ̀, o ò ní bá irọ́ ní nǹkan ṣe papọ̀, torí pé àìgbọ́dọ̀ má ṣe ní ìwà mímọ́ Àìtọ́runwá, àṣẹ ní òfin sì ni fún ọ, pàápàá nínú májẹ̀mú titun. Bẹ́ẹ̀ ni. Ó ní Olúwa gba ọkàn mi lọ́wọ́ èké àti lọ́wọ́ àwọn ẹ̀tàn. Gba ọkàn mi lọ́wọ́ èké àti lọ́wọ́ àwọn ẹ̀tàn. Torí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí, àwọn wa ẹ̀tàn ni, ète wa èké àti irọ́ ní bẹ́ẹ̀. Dáfídì gbàdúrà, Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀. Ẹ tún gbọ́n tó sọ nínú ìwé òwe orí 6 yẹn, kí n kà kó yé wa o. Má sọ wípé tó o bá ṣe bẹ́ẹ̀ ò ní rówó, irọ́. O mọ̀ wípé ìbùkún Olúwa ní mú nílà láì fi làálàá kún wá kúkú rówó. Ọjọ́ ọ̀la dára. Gba Ọlọ́run gbọ́ pé òun ni kó mú ire wá fún ọ. Kì í ṣe pé kó máa ohun tọ́wọ́ rẹ ò tó kó fẹ́ fi gọ̀ǹgọ̀ ara rẹ fà á. Irọ́. Gba Ọlọ́run gbọ́ bẹ́ẹ̀. Ìwé òwe orí 6 mẹ́rìndínlógún yẹn wá sí ìsàlẹ̀ yẹn. Mẹ́rìndínlógún ẹgbọ́n tó sọ. Ó ní ohun 6 ni Olúwa kórìíra, ní tòótọ́ 7 ni ó ṣe ìríra fún ọkàn rẹ̀. Ojú ìgbéraga, ṣé o mọ̀ra rẹ? Tí o bá ti lójú ìgbéraga, ó kórìíra rẹ o. Ọlọ́run kórìíra rẹ o. Mo fẹ́ kó ṣe kí ni, kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó ronúpìwàdà o. Ó ní ojú ìgbéraga, ètè èké àti ọwọ́ tí ó ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ adarí wa pàápàá nínú ilẹ̀ aláwọ̀ dúdú àti ó ṣẹlẹ̀ nílẹ̀ aláwọ̀ funfun náà, wọ́n kọ̀ ń bẹ́ẹ̀, ọwọ́ tí ń tẹ ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run kórìíra wọn gidigidi. Ore o. Ó ní àyà tí ó ń hu mọ búburú, àyà tó máa hu mọ búburú, tó máa ro nǹkan búburú ní gbogbo ìgbà. Ẹsẹ̀ tí ó yára ní ire sísá sí ìwà ìkà. Ṣé o mọ̀ra rẹ? Tó bá ti jẹ́ irú èèyàn báyìí, o nílò àti ronú padà lónìí. Ó ní
ẹlẹ́rìí èké tí ó ń sọ èké jáde àti ẹni tí ó ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Tí ó bá ti jẹ́ ó wà nínú àwọn ẹni tí ìwé mọ́ sọ yìí, ó nílò àti ronúpìwàdà o. Bẹ́ẹ̀ tó bá fẹ́ kágbára Ọlọ́run ṣiṣẹ́ fún ọ, tó bá fẹ́ jẹ ọlá Ọlọ́run dáadáa, ó nílò àti ronúpìwàdà torí pé ó dẹ̀já ìwà mímọ́ Ọlọ́run nìyẹn. Ó sì kórìíra rẹ̀ gidigidi, ó kórìíra gbogbo ìwà yìí. Ìwé mọ́ sọ nínú ìwé Róòmù orí 3, ó ní ẹ jẹ́ kí Ọlọ́run kó jẹ́ òtítọ́, gbogbo ènìyàn kó ṣe kíni, kó jẹ́ òpùrọ́. Níbi tó le dé, ìwọ náà tó bá fẹ́ jẹ́ òtítọ́, ó máa sọ kíni, ó máa jẹ́ kí Ọlọ́run jẹ́ ẹni tí ó máa wà lé àti rẹ̀. Bí gbogbo ènìyàn bá tilẹ̀ ń purọ́ tó wẹ́ pé irọ́ náà fi ń là, irọ́ náà fi ń rí nǹkan ṣe, irọ́ náà fi ń dín ńlá, fi wọ́n lẹ̀, jẹ́ kán dín ńlá nu ayé. Ìwọ jogún Ọlọ́run, jogún ìjọba Ọlọ́run, jogún ohun tó Ọlọ́run ní fún ọ. Má ṣe bá wọn fi irọ́ ga tàbí lọ fi irọ́ ṣe kíni, fi irọ́ ṣe nǹkan rere nínú ayé. Irọ́ ẹgbọ́n tí Róòmù orí 4 sọ fún wa. Róòmù orí 4 yẹn ó sọ fún wa nínú ẹsẹ̀ kìíní, ó ní kí a má rí Ọlọ́run jẹ́ olóòótọ́ àti olúkúlùkù ènìyàn jẹ́ èké, gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé kí a lè dá ọ láre nínú ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n kí ìwọ lè ṣẹ́gun nígbà tí ìwọ bá wá sí ìdájọ́. Ó ní ká má rí Ọlọ́run jẹ́ olóòtítọ́ o. Gbogbo ènìyàn ó lè jẹ́ èké o, ṣùgbọ́n Ọlọ́run òtítọ́ ni. Ìdí òtítọ́ ló wà. Nítorí náà ó mo ṣe sọ fún wa pé ohun tó ṣẹlẹ̀ láàrin Jésù àti èṣù nínú ìdánwò Jésù, òun ni wípé Jésù ò gbọdọ̀ dẹ́jà májẹ̀mú ìwà mímọ́ tó wà láàrin òun àti Ọlọ́run bàbá rẹ̀. Mẹ́ta lọ̀kan jẹ́ mímọ́ gẹ́gẹ́ bí a ṣe kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Kò sì gbọdọ̀ dẹ́jà ìwà mímọ́ náà, nítorí náà kò gbọdọ̀ gbọ́rọ̀ sí èṣù lẹ́nu. Kò sí bó ṣe lè rí kí ìtara wípé bí ń pa, tí ìwé mọ́ sọ pé ìdánwò rẹ̀ bẹ̀rẹ̀ nígbà tí ebi yẹn bẹ̀rẹ̀, tí ebi ń pa nínú ara gbogbo ìdánwò wa náà. Ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rọ̀ ebi. Ebi ó fẹ́ bọ́ lọ́wọ́ ebi, ó fẹ́ bọ́ lọ́wọ́ ọ̀dá èèyàn, ó fẹ́ bọ́ lọ́wọ́ ebi. Tó bá ti wá ní tó bá bọ́ lọ́wọ́ ebi tán, wá tí ló fẹ́ bá ẹgbẹ́ pé, tó bá bá ẹgbẹ́ pé tán, wá tún sọ wípé ó fẹ́ ju ẹgbẹ́ lọ, fẹ́ ju àwọn ẹgbẹ́ lọ. Àwọn àníyàn yẹn ò kì í tán ní ìran àwọn ènìyàn, ṣùgbọ́n tó bá ti fara rẹ̀ fún Ọlọ́run, á mọ̀ wípé ohun ayé nìyẹn. Wọ́n sọ pé kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Ṣẹ́gbọ́n ó jẹ́ kí ó yé wa pé òdodo ìjọba Ọlọ́run ló máa kọ́kọ́ bá pàdé. Tó bá dé ìjọba Ọlọ́run, òdodo ìwà mímọ́ ló máa kọ́kọ́ bá pàdé. Bẹ́ẹ̀ ni wàá rí gbogbo rẹ̀ tó mọ́ tónítóní, tó mọ́ funfun, òdodo ni. Kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀, ó ní èyí tó kù ní Ọlọ́run bàbá yóò wá fi kún o. Ẹ jẹ́ kí Ọlọ́run fi kún. Ohun tọ́wọ́ rẹ̀ tó fẹ́ fi gọ̀ǹgọ̀ fáyẹ èèyàn ṣera rẹ̀ ni, jẹ́ kí Ọlọ́run ó fi kún. Nítorí náà ni èṣù ò ṣe lè gbọ́ràn, nítorí náà ni Jésù ò ṣe lè gbọ́ràn sí èṣù lẹ́nu, nítorí pé kò fẹ́ di ẹrú èṣù, kò fẹ́ fún èṣù lágbára. Gbogbo ẹ̀ náà máa wò tó bá pé èṣù ló ń darí gbogbo ohun tí Ọlọ́run dá. Ṣé ẹ mọ̀ pé wàhálà dé nìyẹn? Èṣù burú gan. Òun lórísun ẹ̀ṣẹ̀, òun sì lórísun ìkà. Kò síbi tí ẹ ti bá ti rí kà tí ò sí èṣù lẹ́yìn rẹ̀. Kò síbi tí ẹ bá ti rẹ́ṣẹ̀ tí ò sí èṣù lẹ́yìn rẹ̀. Nítorí Ọlọ́run ṣe sọ fún wa pé ká jẹ́ mímọ́, gbogbo àwa tá jẹ́ tòun ká jẹ́ mímọ́. Ẹ fèṣù lẹ̀, a máa ṣèdájọ́ èṣù. Ọlọ́run ti ṣètò bó ti fẹ́ ṣèdájọ́ èṣù. Fèṣù lẹ̀ pẹ̀lú ìdájọ́ tí Ọlọ́run fẹ́ ṣe fún, tí Ọlọ́run fẹ́ ṣe fún tákòkò bá tó. Ṣùgbọ́n ó ní kéka wà ká ṣe kíni, ká jẹ́ mímọ́, ká jẹ́ mímọ́. Òun ló jẹ́ pé nígbà tí Jésù yóò ṣe iṣẹ́ ìyanu rẹ̀, ó sọ omi di ọtí wáìnì. Torí pé agbára ń bẹ, agbára kọ́ ní ìṣòro, ta là ń gbọ́ràn sí ní ìṣòro. Gẹ́gẹ́ bí Róòmù orí 4, àkàlẹ̀ kan orí 4 ẹsẹ̀ 16 sọ fún wa. Kí n tún lọ sí ìwé Róòmù yẹn. Agbára kọ́ ní ìṣòro, ta là ń gbọ́ràn sí. Ẹni tó bá ń gbọ́ràn sí ló dẹrú fún. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ti ń gbọ́ràn sí, ohun tó bá ti ń gbọ́ràn sí ló dẹrú fún o. Ẹ jẹ́ n tún ka mo ti ka ẹsẹ̀ 16 yẹn, ẹ jẹ́ n ka ẹsẹ̀ 21 àti 22 nínú ìwé Róòmù yẹn fún wa. Ó ní èmi ń sọ̀rọ̀ bí ènìyàn nítorí àìlera ara yín, nítorí bí ẹ̀yin ti jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ bí ẹrú fún ìwà èérí àti fún ẹ̀ṣẹ̀ dé inú ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí ẹ̀yin kí ó jọ̀wọ́ àwọn ẹ̀yà ara yín lọ́wọ́ nísinsìnyí bí ẹrú fún òdodo sí ìwà mímọ́. Ẹgbọ́n tó tún sọ ẹsẹ̀ 22 yẹn, ó ní ṣùgbọ́n nísinsìnyí tí a sọ yín di òmìnira kúrò nínú ẹ̀ṣẹ̀, tí ẹ̀yin sì di ẹrú Ọlọ́run, ẹ̀yin ní èso yín
sí ìwà mímọ́ àti òpin rẹ̀ ìyà ẹnípẹ̀kun. Ẹni tí ò bá ti ní èso ara rẹ̀, èso ọkàn rẹ̀ sí ìwà mímọ́ kò lè rí ìyà ẹnípẹ̀kun, kò lè rí Ọlọ́run. Ọlọ́run ni ìyà ẹnípẹ̀kun ò lè rí, nítorí pé Ọlọ́run mímọ́ ni. Bẹ́ẹ̀ ni ojú ẹlẹ́ṣẹ̀ ò lè rí ògo rẹ̀. Bẹ́ẹ̀ ni àfi ẹlẹ́ṣẹ̀ tó bá ronúpìwàdà tó bá di mímọ́. Ohun tó ṣe kókó rèé tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Gbogbo àwa tá jẹ́ ẹbí Ọlọ́run, tá wà níjọba Ọlọ́run là ń pè ní ẹni mímọ́. Ẹ wò nínú ìwé Hébérù orí 3 yẹn ẹsẹ̀ kìíní, ẹ gbọ́ bó ṣe pé àwa tá jẹ́ ti Ọlọ́run lákòókò yìí. Tó bá jọ́kùnrin, ọkùnrin mímọ́ ni ọ́. Tó bá jẹ́ obìnrin, obìnrin mímọ́ ni ọ́. Tó bá jẹ́ ẹbí Ọlọ́run, ẹbí mímọ́ ni ọ́. Tó bá jẹ́ ará Kristi, ó jẹ́ mímọ́. Ẹgbọ́n tó sọ ní nítorí náà ẹ̀yin ará mímọ́. Ohun gbogbo tọ́lọ́run jẹ́ tó sì dá tó sì ń bá ṣe, ó jẹ́ mímọ́. Ó ní nítorí náà ẹ̀yin ará mímọ́, alábàápín ìpè ọ̀run, ẹgbà ti àpọ́stélì àti olórí àlùfáà, ìjẹ́wọ́ wa ró, àní Jésù. Bẹ́ẹ̀ ni àwa tá jẹ́ ará Kristi báyìí àti di ará mímọ́ o. Àti di kíni ará mímọ́. Ẹ gbọ́ nǹkan tí Pétérù náà sọ níwò Pétérù kìíní orí 3. Pétérù kìíní orí 3 ẹgbọ́n tó sọ. Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 5 ẹgbọ́n tó sọ. Ó ní torí báyìí ni àwọn obìnrin mímọ́, tó bá jẹ́ obìnrin tó sì ti fàyè rẹ̀ fún Jésù ti di obìnrin mímọ́, ó ń ṣẹlẹ́ṣẹ̀ mọ́ o. Má lọ máa dẹ́ṣẹ̀ padà. Àti fún ọ ní òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Má lọ fi ara rẹ̀ sábẹ́ ìdè padà. Má lọ sọra rẹ̀ dẹrú ẹ̀ṣẹ̀ kó lọ máa tọ́ka sí, kó lọ máa wẹwọ́ sí ikú mọ́. Má lọ máa fẹ́ ara rẹ̀ sábẹ́ ẹrú èṣù kéṣù lọ máa fi ọ́ jìyà mọ́. Ó ti gba òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ti di obìnrin mímọ́ tó bá ti fàyè rẹ̀ fún Jésù. Ó ní nítorí báyìí ni àwọn obìnrin mímọ́ ìgbàanì pẹ̀lú, ìwé Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 5, tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run fi ṣe ara wọn ní ọ̀ṣọ́, wọn a máa tẹríba fún àwọn ọkọ tiwọn. Ìwọ obìnrin tó bá wà nílé ọkọ tó kì í tẹríba fọ́kọ, ó ti ń wawọ́ Jésù kó wọnú ilé yẹn nìyẹn. Tẹríba tó bá jẹ́ obìnrin mímọ́ lóòótọ́ gbọ́dọ̀ ní ìtẹríba fún ọkọ rẹ̀, torí wọ́n ń ṣojú ìjọ Ọlọ́run tó gbọ́dọ̀ tẹríba sí Ọlọ́run. Ọkọ rẹ̀ sì ń ṣojú olùṣọ́ àgùntàn wa tó ń ṣojú Jésù olórí ìjọ tí gbogbo wa gbọ́dọ̀ tẹríba fún. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀, kì í ṣe èèyàn o. Kò ní pé ó ní ká bọ̀wọ̀ fún ara wa, kò ní pé kó máa tẹríba fún gbogbo ènìyàn. Ó ní ṣùgbọ́n ẹni tó bá fi ṣe adé orí rẹ̀ gẹ́gẹ́ bí ọkọ rẹ̀, òun ló fi ṣe aṣojú Jésù fún ọ. Ó ní kó tẹríba fún. Tó bá mọ̀ pé ò ní lè tẹríba fún, kí ló dé tó ṣe fẹ́? Má fẹ́. Nítorí pé o gbọ́dọ̀ jẹ́ obìnrin mímọ́ níwájú Olúwa. Gbọ́n tí Pétérù orí 2 ẹsẹ̀ kìíní náà sọ nípa àwọn ọkùnrin. Kọ́ máa ní pé obìnrin nìkan lè bá sọ̀rọ̀ àlùfáà, ó sọ nípa àwọn ọkùnrin náà. Pétérù 2 orí 1 ẹsẹ̀ 21 yẹn, ó ní wípé nítorí àsọtẹ́lẹ̀ kan kò ti ipa ìfẹ́ ènìyàn wárí, ṣùgbọ́n àwọn ènìyàn ń sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. Ìwé mọ́ fi hàn pé àwọn ènìyàn mímọ́ Ọlọ́run, ọkùnrin mímọ́ Ọlọ́run ló ń sọ nípa rẹ̀. Wọ́n sọ̀rọ̀ bí a ti ń darí wọn nípa ẹ̀mí mímọ́ wá. Nítorí àwọn tó jọkùnrin o gbọ́dọ̀ jọkùnrin mímọ́. Ìwọ tó jẹ́ obìnrin o gbọ́dọ̀ jẹ́ obìnrin mímọ́. Tó jẹ́ ọmọ Ọlọ́run o gbọ́dọ̀ jẹ́ mímọ́. Torí pé ìwà mímọ́ kò ń ṣe ohun tí à ń dúnàdúrà lórí rẹ̀ o. Ó jẹ́ ohun àìgbọ́dọ̀ má ṣe. Ohun àìgbọ́dọ̀ má ṣe. Ó gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run fẹ́ kó gbà òun gbọ́ gẹ́gẹ́ bí ọmọdé, kó dára lé òun gẹ́gẹ́ bí ọmọdé, kó lè tẹ̀lé àṣẹ rẹ̀. Ohun tí ìwé oníwàásù sọ fún wa nìyẹn. Ó ní pé èyí ni òfin gbogbo ọ̀rọ̀, èyí ni òpin gbogbo ọ̀rọ̀ náà. Oníwàásù ká sáré wò torí o gbọ́dọ̀ rí nínú Bíbélì, kó gbọ́dọ̀ lè kà á fún ara rẹ̀. Ìwé oníwàásù orí 12 yẹn ẹsẹ̀ 13 àti 14. Ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà tí a gbọ́ ni pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́, nítorí èyí ni iṣẹ́ gbogbo ènìyàn. Nítorí pé Ọlọ́run yóò mú olúkúlùkù iṣẹ́ wá sínú ìdájọ́ àti olúkúlùkù ohun ìkọ̀kọ̀, ìbá ṣe rere ìbá ṣe búburú. Gbogbo nǹkan ló ní ìdájọ́ tirẹ̀. Mo ń sọ fún àwọn ènìyàn, àwọn kan pè mí níjọ́sí, mo sọ fún wọn pé àṣepamọ́ ló wà, kò sáṣegbé, kò sí ohun téèyàn ṣe tí ò ní gbà. Wàá gbà láyé bí wàá tún gbà láyé tó ń bọ̀. Òun ló ṣe ní pé ká máa ṣe rere. Ó ní òpin gbogbo ọ̀rọ̀ náà ni wípé bẹ̀rù Ọlọ́run kó pàṣẹ rẹ̀ mọ́. Àṣẹ Olúwa ò sì kò nira. Wọ́n bi Jésù pé kí ni àṣẹ tó tóbi jù? Ó ní kó fẹ́ràn Ọlọ́run pẹ̀lú gbogbo ohun tó ní, pẹ̀lú gbogbo ohun tó jẹ́ àti gbogbo ohun tó ní, kó fẹ́ràn Ọlọ́run.
o gbọ́dọ̀ máa ṣe àríyànjiyàn lórí owó rẹ, lórí ọkàn rẹ, lórí aya rẹ, lórí ọmọ rẹ, nípa tó bá ní ṣe pẹ̀lú Ọlọ́run. O gbọ́dọ̀ fi gbogbo nǹkan tó ní àti gbogbo tó jẹ́ fẹ́ràn Ọlọ́run. Àṣẹ àkọ́kọ́ tó le jù ni. Ó ní kejì dàbí rẹ̀, ó ní kó fẹ́ràn ọmọnìkejì gẹ́gẹ́ bí ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ni pé tó bá fẹ́ dá onígbàgbọ́ mọ̀ àwọn ọmọ lẹ́yìn Kristi mọ̀, ó máa mọ̀ wọ́n bó ṣe fẹ́ràn Ọlọ́run sí àti bó ṣe fẹ́ràn ara wọn sí. Bẹ́ẹ̀ ló ṣe máa mọ̀ pé àwọn onígbàgbọ́ lélẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Ìwọ tó bá wà nínú ìbẹ̀rù Ọlọ́run tó sì ń pàṣẹ Ọlọ́run mọ́, ò ní bẹ̀rù ikú. Torí pé inú rẹ̀ á máa dùn wípé ẹni tó fẹ́ràn náà ló fẹ́ bá pàdé. Ó ti ṣe ìlàjà láàrin wa àti Ọlọ́run àti ara rẹ̀. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ohùn rẹ̀ jáde sí Mose àti Joshua pé bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ̀, nítorí pé bí tó wà ní ilẹ̀ mímọ́ ni. Ohun tó ń sọ ni pé Ọlọ́run ò fẹ́ ohun ti ara o. Ohun ti ara àti ènìyàn nípa ti ara ò lè wu Ọlọ́run. Ọlọ́run ẹ̀mí lọ́lọ́run, ó gbọ́dọ̀ jẹ́ ènìyàn nípa ti ẹ̀mí. Ohun tó fẹ́ kí ó máa jẹ́ ohun tó máa mú ọ lọ́kàn, òun ni ohun ti ẹ̀mí rẹ̀, ó ti ẹ̀mí Ọlọ́run, òun ni ti ẹ̀mí Ọlọ́run àti ìjọba Ọlọ́run. Gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀, ká wo àpọ́stélì Paul gẹ́gẹ́ bí àwòkọ́ṣe dáadáa, àwòkọ́ṣe wa. Máa sáré ka ìwé Fílípì orí 3 láti ẹsẹ̀ 7 yẹn kí n sáré kà sí ìsàlẹ̀ díẹ̀ nítorí àkókò wa ká lè gbàdúrà. Bẹ́ẹ̀ ni. Àpọ́stélì Paul ẹgbọ́n tó sọ láti Fílípì orí 3 yẹn láti ẹsẹ̀ 7 sí ìsàlẹ̀. Ó ní ṣùgbọ́n ohunkóhun tí ó ti já sí èrè fún mi, àwọn ni mo ti kà sí òfo nítorí Kristi. Nítòótọ́ láì ṣe àní-àní, mo sì ka ohun gbogbo sí òfo nítorí ìtayọ ìmọ̀ Kristi Jésù Olúwa mi. Nítorí ẹni tí mo ti ṣòfò ohun gbogbo, mo sì ka wọ́n sí ìgbẹ́ kí èmi kí ó lè jèrè Kristi, kí a sì lè bá mi nínú rẹ̀ ní àìní òdodo tí èmi tìkára mi tí ó ti inú òfin wá, ṣùgbọ́n èyí tí ó ti inú ìgbàgbọ́ wá nínú Kristi, òdodo tí Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́, kí èmi kí ó lè mọ̀ àti agbára àjíǹde rẹ̀ àti alábàápín nínú ìyà rẹ̀, nígbà tí mo bá fara mọ́ ikú rẹ̀, bí ó lè ṣe kí èmi kí ó lè dé ibi àjíǹde àwọn òkú, kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ ẹ́ ná tàbí mo ti di pípé, ṣùgbọ́n èmi ń lépa nìṣó bí ọwọ́ mi yóò lè tẹ èrè náà, nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Kristi Jésù wá. Ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ ẹ́ ná, ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe. Èmi ń gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà wo àwọn nǹkan tí ó wà ní iwájú. Èmi ń lépa láti dé òpin ìre ìje náà fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. Nítorí náà, ẹ jẹ́ kí iye àwa tí ń ṣe ẹni pípé ní èrò yìí. Bí ẹ̀yin bá sì ní èrò mìíràn nínú ohunkóhun, èyí náà pẹ̀lú ni Ọlọ́run yóò fi hàn yín. Ṣé rí bá àpọ́stélì Paul nìyí o, ẹni tí a lè máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe tá à ń tẹ̀lé bóun náà ṣe tẹ̀lé Kristi. Ẹni ohun tó ń tà ń pẹ́ lápọ́stélì kì í ṣe pé mo fẹ́ di ogún, mo fẹ́ dọ́gbọ̀n, mo fẹ́ wáyé máyà. Tí a bá gbọ́ tó bá ń sọ àsọtẹ́lẹ̀ sórí àwọn àpọ́stélì nísìnyí nínú àwọn ìjọ ìgbàlódé, wọ́n máa sọ fún pé kó lọ máa wín orílẹ̀-èdè, kó lọ máa ní orílẹ̀-èdè, kó máa lọ láti orílẹ̀-èdè kan sí òmíràn. Ìyẹn nìkan la àsọtẹ́lẹ̀. Kò kì í jẹ́ wípé àsọtẹ́lẹ̀ wípé kó ka gbogbo ohun tó lè dàbí èrè fún ọ, kó kà á bí òfo. Wípé kó kú sí ẹ̀ṣẹ̀, kó dòkú sẹ́ṣẹ̀, kó di àyè sí Ọlọ́run, wípé kí ìwàláàyè agbára Ọlọ́run kó lè ṣiṣẹ́ lára rẹ dáadáa. Pé kí ìwọ náà lè sọ gẹ́gẹ́ bí Paul wípé ó gbàgbé ohun ìṣẹ́yìn. Kò sí nínú ọ̀rọ̀ Ọlọ́run lẹ máa rí àwọn àpọ́stélì àbí àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n máa nàgà, tí wọ́n máa gbéraga lórí ohun tí Ọlọ́run ti pàṣẹ ọwọ́ wọn ṣe. Ṣùgbọ́n lónìí, ohun tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń polongo nìyẹn. Torí a ti gbàgbé wípé ìhìnrere òun ṣe nípa ènìyàn, ìhìnrere nípa Ọlọ́run ni. Ìhìnrere jẹ́ ẹ̀rí Jésù, ẹ̀mí ìsọtẹ́lẹ̀. Ẹ̀rí Jésù ni wípé Ọlọ́run wá sínú ayé, ó di ènìyàn láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn.
ó di ènìyàn, ó kú fún ẹ̀ṣẹ̀ gbogbo wa. Àṣekínni aṣòkú ẹ̀, wọ́n ṣòkú rẹ̀ náà, ó wọnú sàárè, ó sì jíǹde ní ọjọ́ kẹta. Ó jíǹde, ó gòkè rí ọ̀run, ó sì wà lọ́wọ́ ọ̀tún bàbá bá ṣe ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni fún torí èmi àti ìrẹ náà ló ṣe ṣe. Ìyẹn là ń pè lẹ́rìí Jésù. Ìyẹn là ń pè ní ẹ̀mí ìsọtẹ́lẹ̀. Jésù Kristi nìkan ló ní ẹ̀rí yẹn ní gbogbo àgbáyé àti gbogbo ìran àti gbogbo ibi tí ìṣẹ̀dá wà. Jésù Kristi ló ní ẹ̀rí yẹn. Òun ló kú, ló sì jíǹde, òun sì ló ní agbára àti kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́ o. Bẹ́ẹ̀ ni ó ti gba agbára lọ́wọ́ ikú. Bẹ́ẹ̀ ni Jésù Kristi ni ẹ̀rí rẹ̀ nìyẹn. Nítorí náà a kì í sọ tẹ́lẹ̀ fún wa wípé kí òye yẹn yé wa sí. A kì í sọ tẹ́lẹ̀ fún wa wípé ká di alágbára nínú ìwà mímọ́ àti òdodo sí. A máa sọ tẹ́lẹ̀ ohun ayé yìí. Ó yẹ kó ohun ayé yìí ní ìsọtẹ́lẹ̀ wa máa mú wa, kò mú ohun ti ọ̀run wa, kò mú ohun tí àwọn àpọ́stélì Kristi, àwọn tó bá Jésù pàdé gidi, kò mú ohun tó jẹ́ ìfẹ́ ọkàn wa àti ìlépa wọn láti mọ Ọlọ́run, láti gbàgbé ohun àtijọ́, ohun ìsẹ̀yìn wa. Nítorí pé èṣù mọ̀ wípé níwọ̀n ìgbà tí a bá ń dẹ̀já ìwà mímọ́, a lè bọ́ Ọlọ́run jọba. Ó mọ̀ ohun tó nípọn ni. Kí ni Jésù fẹ́ fún wa? Ìwé Éfésù orí 6 yẹn kò fẹ́ ohun ti ayé, kò fẹ́ ohun ti ara. Ó fẹ́ kó jẹ́ wípé ohun tó máa mú wa lọ́kàn ní ọ̀rọ̀ ìhìnrere. Ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 15 yẹn, ọ̀rọ̀ ìhìnrere ni o. Ó ní tí ẹ sì ti fi ìmúra ìhìnrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Bọ́ sálúbàtà ẹsẹ̀ rẹ, ohun ti ara ló ní kó mú kúrò. Ó ní kó wá gba ohun ti ẹ̀mí. Kí ni ohun ti ẹ̀mí tó fẹ́ fún ọgbà? Ó ní tí ẹ sì ti fi ìmúra ìhìnrere àlàáfíà wọ ẹsẹ̀ yín ní bàtà. Ohun tó fẹ́ jẹ́ kí ó jẹ́ ohun tó máa mú ọ lọ́kàn nìyẹn, ìhìnrere àlàáfíà. Ó ní kó wà ní ìmúra ìgbárasílẹ̀ fún ìhìnrere àlàáfíà. Gbogbo ohun tó ń ṣe àtowó tó fẹ́ ní àti gbogbo ohun tó fẹ́ ṣe, ó wà fún ìhìnrere àlàáfíà nìyẹn. Ó wà fún ìjọba Ọlọ́run nìyẹn. Ohun tó gbọ́dọ̀ mú ọ lọ́kàn nìyẹn. Gbogbo ibi tí àfẹ́rí ọkàn rẹ gbọ́dọ̀ wà ní ọ̀run àti ìjọba rẹ̀. Ó gbọ́dọ̀ wà lọ́dọ̀ Ọlọ́run àti bí ìjọba rẹ̀ yóò ṣe gbòòrò sínú ayé o. Ìwọ tí o bá ti ní irú èrò yìí nínú rẹ, gẹ́gẹ́ bí apostoli Paul ṣe sọ, ó sí lára àwa tí a fẹ́ bá Ọlọ́run jọba. Ó sí lára àwa tí a fẹ́ rí Jésù. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì kan àbí méjì fún wa ká gbàdúrà, torí àkókò wa ń lọ, ó ń sáré tètè. Wípé ìwọ tó bá ti bá Jésù pàdé bí àpọ̀lọpọ̀ wa ti ń bá Jésù pàdé bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lónìí lórí pẹpẹ yìí. Bẹ́ẹ̀ ni ìgbẹ́ tó ń jó, tí ìgbẹ́ òṣèlú náà ní gbogbo ìbápàdé bí ènìyàn bá ti bá Jésù pàdé o. Tó bá ti bá Jésù pàdé gẹ́gẹ́ bí Mose ṣe bá pàdé, tó bá Ọlọ́run pàdé bẹ́ẹ̀ bí Mose ṣe bá pàdé, tó bá Ọlọ́run pàdé gẹ́gẹ́ bí Joshua ṣe bá pàdé, ohun tó ń sọ fún ọ ni wípé ìwọ náà ó fẹ́ sọ ọ́ di iná ìyè, iná tí ń jó ìgbẹ́, tí ìgbẹ́ òṣèlú. Ó fẹ́ sọ ọ́ di bóun ṣe dà. Bẹ́ẹ̀ ni ó fẹ́ sọ ọ́ di bó ṣe sọ Jòhánù Baptisi onítẹ̀bọmi. Ẹ ká wòwe Jòhánù yẹn, jẹ́ kí n kà á, kí n kúkú kà á, kí n má sọ nìkan. Ìwé Jòhánù orí 3, kí n sáré kà á fún wa. Ìwé Jòhánù orí 3 náà, ẹ gbọ́ bí Jòhánù bí a ṣe sọ nípa Jòhánù orí 3 ẹsẹ̀ 15. Ẹ gbọ́ ohun tó sọ. Ìwé Jòhánù orí 3 ó ní bàbá fẹ́ ọmọ rẹ̀. Bàbá fẹ́ ọmọ, ó sì ti fi ohun gbogbo lé lọ́wọ́. Jésù nìyẹn. Ó fẹ́, ó sì fi ohun gbogbo lé lọ́wọ́. Ó sọ nípa Jésù nìyẹn. Nítorí pé kí ni? Jésù jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo ohun tó wà lọ́kàn rẹ̀ ní láti mú ìfẹ́ bàbá rẹ̀ ṣẹ láyé. Bó ṣe gbọ́dọ̀ rí fáwa náà nìyẹn. Òun náà ló wà nínú Jòhánù orí 8 yìí. Jòhánù orí 8 ẹsẹ̀ 12. Ìjẹun tó kàbẹ̀yẹ náà fún wa. Kí ló sọ? Ó ní Jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé. Ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn, ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ ìyè. Iná ìyè nìyẹn. Iná ìmọ́lẹ̀ nìyẹn. Yóò ní ìmọ́lẹ̀ ìyè. Gbogbo àwọn tó bá tọ̀ Ọlọ́run wá, ohun tí Jésù ní ìpinnu fún wa nìyẹn. Ẹ ká wòwe Lúùkù orí 24 yẹn, ẹsẹ̀
méjìléláàádọ́ta yẹn ẹ gbọ́ nǹkan tí Jésù sọ àwa tí a bá bọ́ lọ́run pàdé ohun tó gbọ́dọ̀ máa gbóná lọ́kàn wa rè o ẹ gbọ́ ohun tí Jésù sọ fún àwọn ènìyàn tí wọ́n sọ fún ara wọn gbàtọ̀ bá Jésù pàdé wọ́n sì bá ara wọn sọ pé ọkàn wa kò wá gbiná nínú wa nígbà tí ó ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà àti nígbà tí ó ń túmọ̀ ìwé mímọ́ fún wa ọkàn rẹ náà gbọ́dọ̀ máa gbiná kí iná ìfẹ́ Ọlọ́run kó máa jó lọ́kàn rẹ ní gbogbo ìgbà tí o bá ń gbọ́ ọ̀rọ̀ ìhìnrere tí gbogbo ìgbà tó bá ń gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Ọlọ́run ó la ṣe ń pe agbo wa ní gbogbo olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé la ṣe ń pera bẹ́ẹ̀ Olúwa ló bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó bá wá sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ wọn ó jẹ́ olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé ní ọ̀la tí ń pera ní Jesus lovers everywhere olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé ní ìjọ ìyàrá ìyàwó the Bright Chamber Church Godfrey Emuze ministry eternally bẹ́ẹ̀ ni so òye gbọ́dọ̀ yé wa ẹ kí n ka ẹsẹ̀ Bíbélì sí ẹ̀ẹ̀kan sí ká gbàdúrà òwe Kọ́ríńtì orí kejì Kọ́ríńtì kejì orí kẹta ó sọ fún wa pé bá a bá ti rí ògo Ọlọ́run a máa dàbí ògo rẹ̀ ṣùgbọ́n wọ́n tó o bá sí ní ìwà mímọ́ o lè rí ògo rẹ̀ ojú ẹlẹ́ṣẹ̀ ò kì í rògbò Ọlọ́run ẹgbọ́n tó sọ fún wa ó ní ǹjẹ́ Olúwa ni ẹ̀mí náà níbi tí ẹ̀mí Olúwa bá sì wà níbẹ̀ ni òmìnira gbé wà ṣùgbọ́n gbogbo wa ń wo ògo Olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwòjíjí a sì ń pawádà sí àwòrán kan náà láti ògo dé ògo àní bí láti ọ̀dọ̀ Olúwa tí ń ṣe ẹ̀mí wá mo fẹ́ ká gbàdúrà ní orí tata dé ìpolúwa mo gba orí ọ̀fẹ́ ìwà mímọ́ mo gba orí ọ̀fẹ́ ìwà mímọ́ alákísí àkàtà ìlẹ̀bẹ̀rù àkàtà ìbèlòkòtò mo gba orí ọ̀fẹ́ yìí láti òní lọ mo kẹ̀yìn sẹ́ṣẹ̀ mo kẹ̀yìn séṣù mo kẹ̀yìn sẹ́ṣẹ̀ mo kẹ̀yìn séṣù mo kẹ̀yìn sẹ́ṣẹ̀ mo kẹ̀yìn séṣù mo gba orí ọ̀fẹ́ láti wà ní ìwà mímọ́ ní gbogbo ọjọ́ ayé mi títí ayérayé ó yá gbàdúrà yẹn dáadáa láàrin ìṣẹ́jú àáyá mo gbọ́ orí ọ̀fẹ́ ìwà mímọ́ mo gbọ́ orí ọ̀fẹ́ ìwà mímọ́ mo gbọ́ orí ọ̀fẹ́ ìwà mímọ́ mi gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú irọ́ àti èké mi gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti èrí òrìṣà mi gbọ́dọ̀ ní nǹkan ṣe pẹ̀lú ohun tí ayé yìí tí Ọlọ́run kórìíra mọ́ lábẹ́ bó ti wù kórí ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwọ tó ti ń gbọ́ mi látàárọ̀ wọn náà sì mọ̀ wípé o nílò àti ṣèlàjẹ̀ láàrin wa àti ẹlẹ́dàá rẹ̀ o ò tí ì fàyè rẹ fún Jésù o tí ì yọ̀ǹda ọkàn rẹ fún mo fẹ́ rọ̀ ọ́ lákòókò yìí lórí tata dé àǹfààní ń bẹ fún ọ kí n darí rẹ sínú àdúrà ìrònúpìwàdà wọn náà ṣe ìlàjẹ̀ láàrin wa àti ẹlẹ́dàá rẹ kó o fi Jésù ṣe Olúwa àti olùgbàlà rẹ lóòótọ́ tó bá mọ̀ pé o fẹ́ ṣe ìpinnu yìí fún ìgbà àkọ́kọ́ àbí o ti ṣáko lọ ṣùgbọ́n o fẹ́ padà wálé Ọlọ́run tẹ́wọ́ gbà ẹni tó bá níyè ní ìrètí o tó bá wà láyé ìrètí ń bẹ fún ọ kò tí ohun gbogbo tí ì pin fún ọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà rẹ tẹ̀lé mi sọ pé lórúkọ Jésù Kristi mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí Bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí mo jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ Jésù Kristi ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn ó sì jíǹde ní ọjọ́ kẹta gòkè rí ọ̀run ó jókòó sí ọwọ́ ọ̀tún Bàbá níbi tó ti ń ṣìpẹ̀ fún gbogbo alágbàáyé mo gbàdúrà wípé kó sọ mí di àtúnbí mo gbàdúrà wípé kó wọnú ọkàn mi wá kó gún àánú ọkàn mi kí o di Olúwa mi kí n sì di ọmọ rẹ mo kẹ̀yìn sáyé mo kẹ̀yìn sẹ́ṣù mo sì kẹ̀yìn sẹ́ṣẹ̀ mo máa tẹ̀lé ọ títí ọjọ́ ayé mi Jésù Kristi Olúwa wa àmín wọ́n tó bá ti gbàdúrà yẹn ògo ni fún Jésù torí pé mo kí ọ káàbọ̀ sínú ìjọba Ọlọ́run ayọ̀ láti bẹ̀rẹ̀ lórí rẹ o tó bá gbàdúrà tọkàntọkàn ayọ̀ láti bẹ̀rẹ̀ lórí rẹ nínú ayé yìí lọ́dọ̀ àwa tá a mọ̀ wípé o ṣe àdúrà yìí àti lọ́dọ̀ Ọlọ́run níwájú Olúwa lọ́run bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ fún ọ wípé kó o kọ sí wa o lè pè wá lórí aago àbí kó o fi iṣẹ́ ránṣẹ́ sí wa wípé o fàyè rẹ fún Jésù ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè rẹ nínú ẹ̀mí káwa náà ká lè máa mọ̀ bí ìgbésẹ̀ rẹ nínú ẹ̀mí bó ṣe ń lọ ká sì lè ràn ọ́ lọ́wọ́ nínú ìrìn àjò ẹ̀mí tuntun tó ti bẹ̀rẹ̀ lónìí a sì máa gbàdúrà fún ọ ní gbogbo ìgbà mo kí ọ káàbọ̀ sí iwájú Olúwa mo sì gbàdúrà fún ọ wípé adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ inú ìgbé ayé tuntun tí ó ti bẹ̀rẹ̀ lónìí lórúkọ Jésù ò ní yẹsẹ̀ mo pa á láṣẹ fún ọ tá a bá rí gbogbo ohun àtijọ́ náà ayé rẹ ó dópin ohun gbogbo di ọ̀tun bẹ́ẹ̀ ni yóò sì pè padà Jésù Olúwa wa àmín gbogbo àwọn tá a bá mú ọrẹ wá kí àkókò wa tó lọ tán ẹ ká sáré filẹ̀ sí olúwájú Olúwa gbogbo àwọn tá a bá mú ọrẹ wá àsìkò rẹ láti dálẹ̀ fún àdúrà ọrẹ àfìfẹ́ ṣe ni àfọkànṣe gẹ́gẹ́ bí ojúṣe wa ojúṣe ìfẹ́ wa sí Ọlọ́run ojúṣe ìwà mímọ́ wa àti ìfarajì wa sí Ọlọ́run ọrẹ àti fi fún Olúwa gbogbo ohun tá a fẹ́ la gbọ́dọ̀ fi fẹ́ Ọlọ́run tá a bá tí ì fi ọrẹ wa fẹ́ Ọlọ́run tá a bá tí ì fi ohun ìní wa fẹ́ Ọlọ́run a fẹ́ Ọlọ́run èké là ń ṣe o irọ́ là ń ṣe o mo fẹ́ gbogbo àwa tá a bá wà lórí pẹpẹ lónìí ká filẹ̀ fún Ọlọ́run
àwa tá ti gbádùn Ọlọ́run lónìí ká filẹ̀ fún Ọlọ́run, ká ní ìṣe fún Ọlọ́run. Ohun tó mú kàdúrà yá nìyẹn. Tó bá ní ọpẹ́ dúdú tó ní ìṣe fún Ọlọ́run, ó kù díẹ̀ káàtó. Tó bá ládùúrà gbígbà tó ní ìṣe fún Ọlọ́run, ó kù díẹ̀ káàtó. Ṣùgbọ́n tó bá lọ́pẹ́ dúdú tó ní ìṣe fún Ọlọ́run tí ó sì ní àdúrà gbígbà, wá rí pé ìrìn àjò yóò yá, ìrìn àjò àyànmọ́ rẹ̀ yóò yá nínú ayé. Mo gbàdúrà fún gbogbo ènìyàn, Olúwa kó tẹ́wọ́ gbà ọ́, kó sì tẹ́wọ́ gbà ọ̀rọ̀ rẹ̀. Ìwọ tó ń filélẹ̀ fún wa, tó ń filélẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́, tó ń mú kí gbogbo wa ká máa bá orí òkè yìí, ká máa bára wa pàdé lórí òkè yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run níbikíbi tó bá wà lágbàáyé, lórúkọ Jésù. Mo pa láṣẹ fún ọ, ò ní ṣaláìní ohun tó dára. Mo pa láṣẹ fún ọ, lọ máa ní orílẹ̀-èdè sí, gbalẹ̀ ọba níbikíbi tó bá wà. Orí ọ̀fẹ́ kó fọhùn fún ọ, ojú rere kó fọhùn fún ọ, àánú kó fọhùn fún ọ. Ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù lọ kórè ohun rere, lọ kórè ọrọ̀, lọ kórè ìṣẹ́gun. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà. Jésù Kristi Olúwa wa, àmín. Gẹ́gẹ́ bí ìṣe wa bó ṣe ń ṣe, ó wà lórí pẹpẹ, a lè ṣe gẹ́gẹ́ bí Olúwa bá ṣe wà lọ́wọ́ sí, kì í ṣàfipáṣe, àfìfẹ́ ṣe ni. Gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ orí ọ̀fẹ́ ìpè iṣẹ́ ìránṣẹ́ yìí, mo gbàdúrà, mo sì súre fún yín. Ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti fi fún ni, àbí ẹ̀rọ ọ̀fẹ́ láti fi lélẹ̀ ni, mo gbàdúrà fún gbogbo yín lórúkọ Jésù. Ọ̀sẹ̀ yóò fọ rere, bẹ́ẹ̀ ni àní ṣọ̀fọ̀, àní sọkún lábẹ́ bó ti wù kórí. Gbogbo ohun tọkàn á fẹ́ ní rere lọ́sẹ̀ yìí, kó sì tó jálẹ̀ oṣù ojú rere yìí, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni yóò ṣe, kò yí padà. Mo pàṣẹ ìyè, mo pàṣẹ ìṣẹ́gun. Olúwa bá mi sọ̀rọ̀, ó sì rán mi létí pé òun fẹ́ rántí ẹnìkan sí rere lọ́sẹ̀ yìí. Mo pa láṣẹ pé ìwọ l'Olúwa máa rántí. Pẹ̀lú àmì rẹ mẹ́ta tó lárinrin, ìwọ l'Olúwa máa rántí sí rere lọ́sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi, àmín. Títí a fi pàdé ra wa lọ́sẹ̀ tó ń bọ̀, ẹ ká ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run lápapọ̀. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ yóò sọ̀kalẹ̀ kí wa bá gbé láti ìsìn lọ àti láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù, àmín. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa ríra wa, ire o.